bí àwọn adarí wa tí wọn kọbi ara sí, òun la tún ṣe tọ̀ yín wá lọ́jọ́ ti tòní. Bàbá àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe jí àwọn ọmọ yìí gbé. Nígbà tá a bá yín sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá, ẹ ṣàlàyé fún wa àwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé. Ṣùgbọ́n ohun tó tún wá jẹ́ ohun tó tún wá yà wá lẹ́nu ni pé a tún rí fọ́nrán kan tó tún jáde lẹ́nu ijọ́ mẹ́ta níbi tí Sunday Igboho tí wọ́n ti ń kígbe tọ́tán lórí àwọn èèyàn tí wọ́n jí gbé, bí wọ́n ṣe pa olóyún àti ẹni tí ó gbówó lọ bí wọ́n tún ṣe pa, tó fìdí pé olóyè Sunday Igboho bí wọ́n ṣe fara kí ni pé àwọn fún àwọn Fúlàní ní ìṣẹ́jú wákàtí méjì láti ṣe kíni láti kúrò nílùú. Àìjẹ́ bẹ́ẹ̀ gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ wọn. Bàbá nígbà tẹ́ rí fọ́nrán yẹn kí lẹ lè sọ sí? Mo máa ń tẹnumọ́ kankan ní gbogbo ìgbà wípé àwa Yorùbá àwa nìṣòro ara wa. Nínú gbogbo ẹ̀yà tó wà láyé tó dùn ún dàrú jù, tó dùn ún dà lágbódànù síná jù, Yorùbá ni. Nígbà tí mo ń bọ̀ sórí ìbéèrè tẹ́bí mi, mo fẹ́ fi ṣe àpẹẹrẹ fún yín o. Nígbà tí Goodluck Jonathan wà lórí oyè, mi ò rò pé lè rí èèyàn kan láti south àbí south east àbí kìnnì kan àbí Niger Delta kẹ́ni kó dìde mọ́ọ̀chì kó tako. Tí ó bá ṣàṣìṣe, àwọn ara wọn pè é sí kọ̀rọ̀ níbi tí wọ́n ti fúnra wọn ní kólà ògógóró àárọ̀ tí wọ́n ti sọ ni. Ọdún mẹ́jọ tí Buhari lò tó jẹ́ pé ìdajì ọdún yẹn ló jẹ́ pé àmọ̀bó kú wà láàyè. Tó jẹ́ pé ẹnìkan ló ń délé dé àwọn kàbá lóru ńgbà yẹn. Ẹ lè rí mọ́lá kan kó dìde, ẹ lè rí Hausa kan, ẹ lè rí Fúlàní kan kó dìde kó ṣépè fún Pólè kó tako. If there is any misunderstanding, they will settle among themselves. Ṣùgbọ́n nígbà tó bá ti di ti Yorùbá láàrin agboolé láàrin ilé, Yorùbá ní kọ̀tàkọ̀ ẹ̀ o. Nígbà tí mo máa jọba àṣà àti ìdílé Yorùbá tó fẹ́ fi mí jẹ, èmi nìkan kọ́ wọ́n sọ mí torúkọ wa broadcasters tó pọ̀, wọ́n screen wa. Ẹni mọ ìlú mi, Yorùbá ẹgbẹ́ mi, tàbí wọ́n láti agbègbè kan tí wọ́n ń ta tọ́ka ní níbi Ayọ̀ market bí tó yẹ pé àjọ ń ṣeré àjọ tàdájọ́ ń jẹun. Ní mo lọ bá pọ́nmọ̀ fẹ́ fi mí ṣe ọba àṣà àti ìdílé Yorùbá o. Èmi dìde ni mo qualify o. Ẹ dìbò fún mi o. Ẹ ṣe léyìí o. N ò bá mi sọ láwọn ó dìbò o. Nígbà tó di ìgbà tí ó máa jẹ́ tó sọ pé èmi náà máa fi jọba àṣà àti ìdílé Yorùbá, wọ́n wá mú aṣọ, wọ́n wá kó aṣọ lọ́sọ́dọ̀ àwọn èèyàn mi pé ọjọ́ báyìí báyìí lóṣù báyìí wọ́n fẹ́ fi mí jọba àṣà àti ìdílé Yorùbá o, níbi báyìí báyìí ọlọ́ba ọlọ́ba náà tí mo mọ̀ àtọ́ that is. Àwọn tó jẹ́ ọmọ ìlú mi táàjọ dàgbà tó yẹ kí wọ́n sọ pé oríire dé, àwọn ṣe àṣeyọrí. The first point tó sọ ni pé níbo ni Táíwò Akínsọlá wà, níbo ni Ojú Ẹlẹ́gbà wà, níbo ni Ifá Kádéníyà wà. Wọ́n wá dárúkọ àwọn presenters tó pé èmi gan bá lẹ́kọ̀ọ́ tó fi jẹ́ pé ìwọ ni wọ́n gbé fún. Tẹ́lẹ̀ àpẹẹrẹ tí mo fi lẹ̀ yẹn. Nígbà tí Sunday Igboho tó lọ síbẹ̀ yẹn, èmi wo fọ́nrán yẹn. Ó pe àwọn Fúlàní ẹ̀pẹ́ yìí lẹ́ ń gbàdúgbò yìí, àwọn èèyàn yín ló ń jí èèyàn gbé, ẹgbẹ́ olóyún, ẹni tó tún gbé ransom wá, ẹ̀pọ̀ olóyún, ẹ̀tọ́ pa òun náà. Irú ẹ̀ bá tó ṣẹlẹ̀ ládùúgbò yìí mọ́, abọ́lẹ́nìbọ̀ tó wà lákàtà yìí tẹ́ fi sílẹ̀ láàárín wákàtí méjì, gbogbo yín ló máa lé kúrò ní báyìí. Ẹ tí ó bá dẹ̀ gbà kó lọ ní ẹ̀rọ yóò lọ lélẹ̀. Now the news come pé àwọn kan tó wà ní àkàtà wọn yẹn pé 52 hours wọ́n release wọn. Wọ́n ní gbogbo àwọn èèyàn jubilé tàrí lórí fọ́nrán, kò sẹ́ni tó wà ní Ìgbòho pẹ̀lú ẹ̀. Nátẹ̀rí lọ́jọ́ yẹn ọ̀dọ̀ ọlọ́ba bíi 5-6 ládùúgbò yẹn ló ti lọ, tó ti sọ ìgbésẹ̀ kan tó fẹ́ sí. Now ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ pé ó rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ní ìgbàgbọ́ pé kò rí bẹ́ẹ̀. But a rí pé àwọn Fúlàní tó ń bá sọ̀rọ̀ yẹn gan ìpayà bá wọn, wọ́n ń dọ̀bálẹ̀, wọ́n ń bẹ̀ dáàmì pé wọ́n fún ní respect, wọ́n bẹ̀rù ẹ̀. Kì í ṣe pé mo fi sí ẹnu, ó lè jẹ́ ọlọ́pàá, ló lè jẹ́ sójà, wọn ò lè dúró bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kí ló wá dé tó yẹ pé àwọn ọmọ Yorùbá, àwa káàró òjíire, àwa la tó wá takò. Kò sí ètò wá dùn mí jù bíi ti local government chairman àdúgbò yẹn. Tóun náà tó wá bọ́ sórí ayélujára wípé it's just a drama. Àwọn tó ní wọ́n release o, wọn ò tí release wọn. And bí ibi mẹ́ta ni wọ́n ti kidnap èèyàn, ibì kan ni wọ́n release oṣù kù méjì. The best thing you supposed to have done at local government chairman ni pé olóyè Sunday Igboho sà, ẹ jẹ́ rí yín lọ́fíìsì mi o, ó sì kù dí ibi báyìí níbi báyìí o. Gbogbo nǹkan tí wọ́n ṣe náà kọ́ la lè máa gbé sórí orí ayélujára. Àwọn Fúlàní yẹn tó ti bẹ̀rù Sunday Igboho bó ṣe wá yẹn, tó ti pẹ́ pé pàdé ara wọn pé no more kidnap, ẹ̀ má bà tiwa jẹ́. Ọ̀rọ̀ tí chairman yẹn sọ nìkan, I'm telling you, you can give them courage again. Pé àdìsí ààrẹ nìkan tó takò ní tó wá bá wa. Then àṣírí ń bẹ ta lè fi head kidnapping nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí àwọn Yorùbá, ọba Yorùbá, olórí Yorùbá, olóṣèlú Yorùbá, kí wọ́n gbé èmi jọ ẹ̀wọ̀ ojú mi ní ìwọ nínú ẹgbẹ́ yìí, èmi nínú ẹgbẹ́ yìí, kí wọ́n kọ́kọ́ gbé kìsúlọ̀ kan dànù. Tí wọ́n bá gbé kìsúlọ̀ kan, tí wọ́n ò bá lè lórí afẹ́fẹ́, láyé Johnson máa ń lu agogo. Tí wọ́n ní ìpàdé wà nílùú ojúdọ̀ òṣùlù tó tóbi, kódà níbàdàn, wọ́n ní Mágàjí, wọ́n ní baálẹ̀, wọ́n ní ọba gbogbo àdúgbò náà. Ìkábíyèsí kọ́ ni Mágàjí and everybody. Kí gbogbo abúlé pe àwọn èkó yá, ẹ kéde káàkiri pé gbogbo wọn tó bá dára ẹ lójú nílẹ̀ Yorùbá, òun fẹ́ rí yín láàfin. Kí ìlú kọ̀ọ̀kan kó ṣe tiẹ̀ bẹ́yẹn, kan wá kó wọn jọ. Ìkọ́ ó ti ṣẹlẹ̀ ní náà ti sí. Ó ti rí nínú ayélujára ìlú bíi mẹ́ta tí àwọn agbésùnmọ̀mí dé, táwọn àwọn ẹ̀yẹ́ bíi 20-25, àwọn aráàlú tó jáde, their thousands, wọ́n sàpadà ní, wọn ò lè débẹ̀ mọ́. Ní ìlú tán ti bí mi, wọ́n lè sì fìjìláńtẹ́ tí àwọn ọlọ́pàá àti sójà tó ń jọ ìwọ̀n àtàwọn civil defence, they were able to curb this nonsense. So ẹ wo gbogbo kíkọ́ máa ṣe bẹ́ẹ̀ tó wá gádà gbogbo àwọn yẹn. Àgbẹ̀kọ̀yà ni ẹni o, kí ni kò sáàmọ̀ pé o ní agbára tó lè fi free kí lórúkọ àwọn yìí kó kúrò nínú igbó.
ẹ wá pé olóyè Sunday Igboho ní ìpàdé láàrin gbogbo wọn àwọn tẹ bá gádà ní kiri pé ó yá ẹ bá coordinate àwọn yìí a fẹ́ wọ forest lọ anybody nínú àwọn alágbára náà tó bá fẹ́ lọ pẹ̀lú Sunday Igboho ọkàn wọn ló balẹ̀ pé alágbára ń tẹ̀lé alágbára lọ but instead of doing that ní èsì èmi ní Apollo ìwọ ní kiri kan lábá káàkiri another ìgbésẹ̀ tíjọba lè gbé ní banditry yìí tí ó fi end ẹ jẹ́ kí governors the president should make a presidential broadcast pé gbogbo ìlú tí ìjínigbé bá ti wáyé gbogbo olórí ìlú yẹn wọ́n máa suspend ẹ̀ wọ́n á dé arrest ẹ̀ mi ò mọ̀ bóyá ẹgẹ́tì tí mo sọ gbogbo ìlú tó bá ti jíyàn gbé olórí ìlú yẹn ìbálẹ̀ ló wà mẹ́ni o ọba ló wà mẹ́ni o kìnnìkan ló wà mẹ́ni o tó bá ti jíyàn gbé ìlú ẹ̀ àárẹ̀ arrest àálẹ̀ ẹ̀kọ́ olórí yẹn àárẹ̀ arrest ẹ̀ ẹni pé ìjínigbé máa dúró because 80% ìjínigbé yẹn olólọ́wọ́ àwọn olórí ìlú gan àtọ̀tọ̀kùn nínú ẹ̀rí ìbálẹ̀ tó ti mú olórí tó ti mú lọ́yọ̀ ọ̀sìn ní ti Ògbómọ̀ṣọ́ tó ti ẹ̀rí pásítọ̀ tí wọ́n mú lọ́gbọ́mọ̀ṣọ́ tó ń preach lórí púpì tó yẹ kó ló ń gbé bàbá jínigbé tó ti gbẹ this thing dey start today mo sọ sáàpù yẹn fún yín rí kò ń sèmi ló bẹ̀rẹ̀ irú àwọn Delta Edo àwọn area ilẹ̀ Ìgbò pẹ̀lú ẹ bá ti kúrò ní ọ̀rẹ́ sókè ní tí wọ́n fi ṣe iṣẹ́ òjò wọn tẹ́lẹ̀ nìyẹn when we are going from Agbo tá a lọ wọrí tá a lọ pọtakọ gbẹ àmọ́ máa mọ́tò tá a máa wọ̀ torí àwọn ajínigbé yẹn iṣẹ́ wọn ni I knew somebody very well tó jiyàn pé ní 1998 group wọn tó gba 500,000 ibi tí wọ́n ti ń ṣe àwọ̀ ni wọ́n ti mú wọn wọ́n gbé lọ sí Central Prison tí wọ́n wéré ọkọ̀ àbíbì náà gbé wọn lọ àwọn family ló dá owó jọ tí wọ́n lọ free ẹ̀ tó lọ replace ẹ̀ ní Central Prison through kíni àwọn wọ́dà because it's long kí ni wọ́n fi lè sọ sí US because it's 98 wọ́n free ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti prepare gbogbo ticket ẹ̀ mọ̀ pé trademark tí wọ́n ní wọ́n ti gbé lọ sí US it's not a multi-millionaire iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀dẹ̀ rí gómìnà tí wọ́n ẹ̀rí pé òun fi bá wọn ṣeré the kidnapping is reducing in that area bó ṣe storm forest yẹn wọ́n mú wọn lójoojúmọ́ yìí fún wọn to pass an law now ní Edo State pé ẹnìkan tó bá ti wá mú kí wọ́n gbé wọn sí ìpòǹbà kiri kan South Square ibẹ̀ ni wọ́n ti máa pa wọ́n kí gbogbo aráàlú lè rí wọn but the people will say it's barbaric and that's the only way you can stop this thing ẹ jẹ́ sọ kiri kan fi lé ní gbogbo jínigbé yìí Fúlàní náà kọ́ ní gbogbo wọn o àwọn ọmọ wa tó ṣe yahoo 80% wọn ṣe yahoo bọ̀ kidnapping ni o àrọ̀bù rọ́bù wọn o ọjọ́ mẹ́rin lẹ́ti gbọ́ pé wọ́n lọ fọ́lé mọ́ àwọn broadcasters ó ta fi ń jẹ tẹ́lẹ̀ ni pé wọ́n gbé Toyota Corolla kan wọ́n gbé Jeep kan mọ́tò mẹ́rin lẹ́gbọ́n jí gbé nínú wájú lé mọ́ àfàwọn elébi olè tó kọ́ fóònù látòjú olè tó já fóònù gbà wọ́n dẹ̀ fẹ́ fífa gbaná ni so ká mọ́ dà fásitì mi if you round up ẹ̀yin Yorùbá àtàtà this is high time ẹ bá dẹ́nìkan ó ṣe drama o ó ṣe scope o ó ṣe episode o nígbà tó ti lè gbé rẹ̀ dìde tó lóòrùn ṣetán láti free ẹ̀yin Yorùbá let the Yorùbá support him bó ṣe play drama tiẹ̀ kí Gani Adams play drama tiẹ̀ kí àwọn PC body mi náà kan play drama tiwọn kí Agbẹ́kọ̀yà dìde kan play drama tiwọn all these bandits will be afraid ọjọ́ tí Sunday sọ̀rọ̀ yìí Ìgbòho àní the second day làwọn tó gbẹ̀yìn lọ́gbọ̀mọ̀sán náà rí tí ransom àti demand wọn did you hear that wọ́n gbọ́ statement yẹn wọ́n rí body work àwọn èèyàn tí Ìgbòho lọ bá Ìgbòho náà sọ pé ń lọ sọ́gbọ̀mọ̀sán wọ́n dẹ̀ pẹ́lẹ̀ yóò rọ̀ according to táwọn èèyàn gbọ́ ẹ̀yin Yorùbá ẹgbẹ́ yín tí àwọn ajínigbé ti ń bẹ̀rù ẹni tó sọ tó ẹ̀kẹ́ fi proud pé this is my man this is our man ẹ̀yin lẹ wá ń takò èmi ò kàti portable sí náà torí bóyá tó gbé ó ti wo orí ẹ̀ ẹ mọ̀ pé kan tó máa fi ṣeré tiẹ̀ òun ò take serious you don't use every situation to do laugh àbíkí náà pé but àwọn tó kún èmi jù ó ní ti local government chairman àdúgbò yẹn you shouldn't have said that openly kó condemn ẹ. ẹ ṣeun gan bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gba àwọn agbófinró ọlọ́pàá wọ́n gbà wọ́n gẹ́gẹ́ bíi pé tó bá níṣòro ẹni tó tún lè sáré lọ bá òun làwọn agbófinró tí wọ́n dẹ̀ mọ̀ pé tó bá débẹ̀ ìṣòro yẹn á di pẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nujọ́ mẹ́ta gẹ́gẹ́ nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ránṣẹ́ sí wa tó ní ká bá yín sọ wọ́n ní bó bá dọ́dọ̀ àwọn agbófinró bó bá sọ ẹ̀dùn ọkàn fún wọn tó bá ti ní pé ò lówó lọ́wọ́ wọn ní gbégbèsè tó yẹ kó gbé o bẹ́ẹ̀ náà lórí ọ̀rọ̀ kidnapping a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé wọ́n fẹ́ jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé bàbá wọn ní àwọn nǹkan tí wọ́n lè lò tó pé láti lè fi defend ara wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù ni pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbé àwọn kan jáde tí àwọn agbófinró tí wọ́n mú tí wọ́n padà fi nǹkan míì ẹ̀sùn míì láti lè fi tì wọ́n bàbá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ àwọn ẹlòmíì wọ́n ní ìbọn sílé gẹ́gẹ́ bíi pé bóyá ọdẹ ni wọ́n ṣùgbọ́n láti gbé ìbọn ìjáde ẹ̀rù ń bà wọ́n nítorí pé kí àwọn tiẹ̀ lọ ra ọta àbọ̀n lásán wọ́n ní tí àwọn agbófinró ìbá kà mọ́ ẹ lọ́wọ́ wàá ṣàlàyé ohun tí ò jẹ bàbá ṣé kò ṣe pé àwọn agbófinró ṣé kò ṣe pé ọ̀tá ìlú làwọn náà jẹ́ torí kò dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́ṣẹ́ ní kábìrì lọ́wọ́ pé kí lẹ rí sí nǹkan. ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó pín sí ọ̀nà tó pọ̀ one ọ̀tá ìlú wà nù agbófinró let me be very frank and honest with you kò sí don't let me say 40 bóyá 80 ká ṣe 40-50% some percentage of policemen tí wọ́n wà ní crime department bóyá àwọn tó anti-theft anti-robbery àti kìnnìkan ni wọ́n mọ gbogbo criminal tó wà ládùúgbò ẹgbẹ́ Yorùbá mi wọ́n mọ criminal tó wà ládùúgbò if a police sergeant can be using a jeep of 11-12 million tó dẹ̀ ta mọ́tò tó ti kó òtẹ́ tó kọ́lé mẹ́ta bó ló ti lówó ẹ̀ ṣe bí agbọ́ Edo State tó ń gan fọ́ọ̀mù kidnapping squad ara rẹ̀ ó kó àwọn Fúlàní tó rí kùtù kidnapping squad òun ni wọ́n lọ fún ní report ṣé tó bá kidnapping malaria sọ́dọ̀ dìbò náà kọ́ lè máa lọ and he will call you
ìwú kọ́ dẹ̀ pé ẹ wá o ẹ mọ́ ti wá rè báyìí àwọn èèyàn ti wá rìpọ́tù ṣé máa rí èyí tó pé tọ́lọ́pàá bá ti fẹ́ move ìkan náà ọlọ́pàá tó ń lọ sí patrol yẹn òun ló máa pe àwọn criminal pé side by side by là ń lọ o ìyẹn aside so ẹ lè sọ pé ọlọ́pàá wọn ò wà complete wọn ò ní complicity lórí kan tó wà ní safety to soldiers there is one commander tó gbé déngbà yẹn tí wọ́n gbé tó yẹ pé òun gan ronú rẹ̀ pé àwọn yìí ń gbà bọ̀dì báwo ni àwọn yìí ṣe mọ̀ bí táwọn àgbà about 30 minutes to 45 minutes to 30 minutes of the operation tí wọ́n wọnú gbó lọ ó ní kí gbogbo wọn dá fóònù wọn jọ sórí table the all of them are sitting so ẹni tí fóònù ẹ bá ti ríngì kó fi sí kankan gbọ́ tí wọ́n sọ they got about 7 or 8 army officers tí àwọn kidnapper pé kẹ́yìn wọlé like where I don't start I don't wan go where I wan follow your own side where you go follow make we no mistake too far wọ́n fún one direction ó ti fi sí speaker kò lè sọ̀rọ̀ so saboteur ó pọ̀ nínú ìjọba ó pọ̀ nínú àwọn ta ní kó mọ̀ darí wọn ni mo sọ pé níbẹ̀rẹ̀ pé tó bá sọ pé tí president bá fẹ́ ṣe nǹkan kò lè kúrò l'Abuja wá sí ní gbogbo state he has to give instruction to certain people to do it now tí president bá local government àni wọ́n ti gbowó wọn fún ìsìn wọ́n ti gbowó wọn direct wọ́n ti kó owó fáwọn kan kí wọ́n fi mọ̀ ṣe ìlú dáadáa president ò lè wá check wọn o ṣe mọ̀ pé IG squad wà nínú iṣẹ́ ọlọ́pàá tó máa mú àwọn ọlọ́pàá tó misbehave tí ẹ bá ti ṣe déédéé wọn tí ẹ pàdé wọn títí ní ìdọ́tẹ́ tí IG squad tí wọ́n bá kàn tó bá ọlọ́pàá níbi tó ti ṣe patrol check point ọdún ẹ̀lẹ́ ní respect ọlọ́pàá náà ẹ̀rí pọ́ mọ̀ máa ya sọmọ́ra lára ni bí wọ́n mọ̀ ya wọn lára wọn ò ní jẹ́ kí IG squad mú wọn but still àwọn IG squad kan wà tí a group kan náà bá jáde wọ́n pèsè kan mú àwọn ọlọ́pàá yẹn wọ́n á gbowó lọ́wọ́ wọn so wọ́n pín sí méjì but I do to advise people when you want to go to police station to lay complaint especially critical one tó jọ mọ́ kidnap àbí kankan don't say it on the counter má bọ ọlọ́pàá tí ó inspector sísàlẹ̀ má bá sọ look for at least only 1 star okay ask for the DPO DCO or the DTO béèrè kan nínú àwọn ọlọ́pàá tó mọ̀ pé ó nira àwọn èèyàn jí ìyà díẹ̀ wọ́n kàwé kí wọ́n tó wọnú sí ọlọ́pàá yẹn and they want to read the highest pinnacle wọn ò ready láti jábọ́ àfi tí wọ́n bá ti ṣe pé ìrèkúrè àti ìjẹkújẹ mọ́ láti ilé I don't say they are free o but wọ́n better ju many of those recruits tó ń wọlé straight many wọlé pé kò ṣiṣẹ́ many ti target owó àjọ ojúmọ́ bribery many people lọ so imagine ọlọ́pàá tó kó ìbọn fún amúrọ̀bà tó kó fún kidnappers tó dẹ̀ mọ̀ pé wá ti dé òun gbowó lọ́wọ́ wọn so then èyí tẹ́ béèrè pé àwọn tó fẹ́ jáde yẹn I mentioned it once no matter how powerful your vigilante group are if ti Sunday Igboho tá a sọ yìí kò ní ẹni backing art or law tó fún ní àṣẹ fúnra rẹ̀ láti kó àwọn èèyàn sòdí wọnú igbó lọ attack anybody ẹ gbọ́ mi dáadáa o ó ń jà fún ni o bẹ́ẹ̀ tó fi ògbọ́n yẹn o ẹ gbọ́ Yorùbá mi o fi ògbọ́n yẹn the only way you can do it àbí sẹ́ni tìmọ̀ ẹ̀ta àbí sẹ́ni pé gbà tí wọ́n mú lẹ̀ náà gbà yẹn tani kò lè wọlé mo ní gíragíra ó ń káàkiri kò lè ṣe ó lọ bá ọba aláyé tó lẹ́sẹ̀ lẹ̀ bí Olúbàdàn gbà yẹn ó ní kọ́sọ́ Olúbàdàn is as at today nílẹ̀ Yorùbá is one of the closest king to Tinubu they are governor together they are senator together another one is the president is now a king so wọ́n ní many ways tí wọ́n fi lè ríra kó lọ bá ládọ̀ ìjàmbá Olúbàdàn tó bá lọ bá ọba Ìbàdàn pé kì ní ìyá lórí ó lọ bẹ̀sẹ̀ ọ̀rọ̀ yóò lórí but this time around tó bá fẹ́ jà fún lùsì tó ti organize ara tó bó ti organize tán á lọ sí area command ibẹ̀ yẹn àbí kó lọ sọ́dọ̀ commission bá rẹ̀ pé ò lè lọ kó wọ ọba aláyé bí Olúbàdàn àbí ọba ní wọn kọ́ pé àwọn ìpẹ́tọ̀ ààrẹ láti lọ nú igbó commissioner á mú mobile police local government lè mú àwọn kí lórúkọ ẹ̀ àwọn civil defence àwọn neighborhood wọ́n lè kọ́ márùn kí wọ́n join group ẹ̀ that time òfin ti báàkì ẹ̀ ọ̀dà sáà tí mo sọ ó lè kó any ammunition tó wù ṣé bó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ní àbí Òkè Ògùn yẹn náà tí wọ́n lọ nú igbó lọ kó àwọn bandit gbà tó ń débẹ̀ wọ́n ní pé they were sort of ammunition wọ́n ní kí àwọn bíi méjì àbí mẹ́ta kan wá lù kan wá lọ́ra wa wọ́n rà ọlọ́pàá dá wọn dúró orí lọ́wọ́ wọn ó gbọ́ ọ̀nà station àwọn tó wà ní gbogbo pé wọ́n ti mú àwọn lẹ̀ wọ́n ná méjì kó lọ bá wọn wọ́n tún detain àwọn yẹn àfìgbà táwọn human rights dájú pé these people are defending the community sáwọn tó lè lò tí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́sà sún pé wọ́n ti make report your police station tẹ́lẹ̀ tí ọlọ́pàá náà wáyé ọlọ́pàá méjì mẹ́ta kó tẹ̀lé wọn kájọ lọ fún patrol yẹn nobody can arrest them tí àwa ibà kóra wa jọ sí ta kó ìbọn lọ́wọ́ ta wọnú gbó ta la fẹ́ lọ fún ìyàwó yẹn wa tí sọ́jà bá rí wa kó wa ní bandit torí à ní àṣẹ ká tó wọnú bìọ́ yẹn lọ ó ní mo fi sọ pé gbogbo ìta bá ṣe ìlú tó bá ní òfin wọ́n ti sọ àwọn ọba di ẹ mọ́jọ sọ pé sọ wọ́n lè yàn lásán because tẹ́lẹ̀ head of state governors wọ́n máa ń lọ bá ọba ń lé ni now ọba ń bribe kó lè rí local government chairman sí ni the local government chairman can destroy a king local one ẹ understand wọ́n fún wọn ní agbára ju ọba aláyé lọ ọba kan ó sọ statement kan pé I think it's from Lagos state here tó ní àwọn ọba àwọn ògì àwọn ti gba gbogbo agbára àwọn tó ṣe kiri kan but inú mi ni pé òun náà ló róbọ rẹ̀ ó ní he was a lawyer and he served as a legal kìnní kan fún Lagos state government kó tó di pé jọba he has the power that time láti lè push edit àbí ẹni òfin yóò fún ọba ní agbára bẹ́ẹ̀ nígbà wọn wà náà tó ń àpẹẹrẹ ọba nítorí kò mọ̀ kó dé pọ̀ ọba you are in a power ó yẹ kó fi agbára ẹ̀yìn gbà yẹn kó fi ṣèlú dá torí ó mọ̀ pé ọ̀nà tó ń bá tó ṣe yẹn wàá gbàbẹ̀ you are a local government chairman ó refuse láti sọ̀nà àdúgbò kan
ìjọ tí ọmọ ẹ sí kankan sí ọmọ ẹ ibẹ̀ yẹn ni mọ́tò gbọ́dọ̀ gbé ọmọ gbà ọ̀nà òdẹ̀dá say you are not finished. So nítorí ẹ̀ka ọ̀gá ìgbà tá wà ní ipò àní ṣe gbà tó bá wá di 9 minutes ta ní ìdí ibẹ̀ yẹn ẹ jẹ́ kan ó kidnap nínú àwọn tó kó lọ sínú gbogbo lọ́sàn yẹn ká ní pé ọmọ local government chairman wà bẹ́ẹ̀ àbọ̀mọ̀ ẹbí ẹ̀ kan àbí family Mákindé wà bẹ́ẹ̀ wọ́n á ti sọ ransom they won't wait for kìnnì kan gbogbo ìtìdá Mákindé sọ pé ò lè negotiate I'm still repeating it bí wọ́n tiẹ̀ àwọn ọmọ ẹbí wọ́n free wọn wẹ̀ ní ẹ̀ ní free wọn pẹ̀lú ìbọn ẹ̀ pa nínú wọn tẹ́ bá mú kẹ́ẹ̀fì bọ́ sí so why can't they pay the ransom and at least listen to them àwọn èèyàn ti ráǹdì inú gbó yẹn bẹ́ẹ̀ ṣe sọ ẹ san ransom àwọn kidnapper mọ̀ pé nìkan ráǹdì ibi tí wọ́n wà ẹ gba àwọn ọmọ yẹn tán ó dìjọ́ kejì ẹ ṣe ní fire to fire bẹ́ẹ̀ bó bá kàn wọ́n ilé òní súnbẹ̀ o kòtò kan wà ní eré àìgàdò ní ọdún kan ní àárín sinagogu sọ́jà àgàdò yẹn tó bá wa mọ́tò débẹ̀ lálẹ́ àìsàn àtàwọn ọmọ ògógóró tó bá mọ̀nà dáadáa bá tó bá ti wọnú kànáà yìí tó ń lọ nìyẹn ọjọ́ tí ìkan nínú ọmọ ẹni tó lórúkọ lẹ̀ yìí tó wọbẹ̀ lóru ọjọ́ yẹn ọjọ́ kejì náà àwọn olùkọ́ tó àtọ́sí bẹ̀ sáà máa gbàdúrà kọ́ ọmọ ẹni tó wà lórí ìjọba kó máa kó sí wàhálà sáà lè máa gbàdúrà yẹn kó tó di pé ká tó dẹ̀ lóhùn. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ wá sọ ń sìn ó ní àtẹ̀jíṣẹ́ kan tí àwọn olólùfẹ́ wa tí wọ́n fi ránṣẹ́ sí wa tó ní ká tún béèrè lọ ó jọmọ́ àwọn nǹkan tí ẹ sọ yìí torí nígbà tí wọ́n jí àwọn ọmọ yẹn gbé àti àwọn olùkọ́ ní ìlú Ọ̀yọ́ kò pẹ́ náà ló tún jí nínú àwọn tó làmìlaka nílùú tí a wà yìí nílùú Ọ̀yọ́ náà tí àwọn Adélabú tí wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń sọ pé láàárín ọ̀sẹ̀ kan wọ́n ti gba àwọn ẹbí Adélabú jáde àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n lọ kàwé àtolùkọ́ wọ́n sì wà ní ugbó ǹjẹ́ nǹkan tí àwọn adarí ìlú wa yìí tí wọ́n ṣe ni pé ṣé kò ń ṣe pé wọ́n kàn fẹ́ máa fi ìyà jẹ mẹ̀kúnnù lásán ní pé tó bá jẹ́ ara wọn ni wọ́n jí pé ṣé wọn ti ní wá solution gẹ́gẹ́ bí àpèjúwe tí ẹ ṣe ní ti. ẹ̀sìn gan mo ti sọ yẹn náà mọ́ lùsì bẹ́ẹ̀ ti yàtọ̀ díẹ̀ wà láàrin ti Adélabú àti tàwọn yìí bandit kọ́ ló jí Adélabú gbé according to lóye Sunday Igboho náà tiẹ̀ ó tún jẹ́rìí sí pé àwọn tó ń ṣe kidnapping yìí àwọn ti ń trace wọn ti pẹ́ wọ́n ti ṣiṣẹ́ yẹn then ìkan nínú àwọn staff Abdul Adélabú yẹn ìkan náà staff yẹn ló coordinate kìíní yẹn they are not even prepared to kidnap the mama ọmọ méjì péré ni wọ́n fẹ́ gbé constitution ni pé driver ló ń drop wọn ní school according to their on-hand information so wọ́n kàn lu driver kìí kan wọ́n kọ́ ọmọ méjèèjì lọ ni but unfortunately ọjọ́ yẹn ìyá ló kó àwọn ọmọ lọ sí school but tí wọ́n ń ṣe nú igbó àárín ìlú ni àwọn téèyàn dẹ̀ mọ̀ ni àwọn ẹ̀tọ́ àṣẹ mistake tí wọ́n abandon mọ́tò sí then mọ́tò tí wọ́n fi gbé àwọn yẹn kúrò it was easy to track tó bá bọ́ sáàrin ìlú yóò yí sí but tí tèmi ṣe repeat ni pé àdó bọ́ sí ìlú bọ́ sí lúgù bọ́ síbi kan o tó bá jẹ́ pé ọmọ local government àmọ́ oríire àbábọ̀rẹ̀ wà nínú àwọn tí wọ́n kó yẹ wọ́n ti sọmọ ìránṣọ́ wọ́n ti fi wọ́n sílẹ̀ tó yẹ pé ẹbí Mákindé wà ń bẹ̀ àbí ẹbí Adélabú àbí kan nínú àwọn olóyè àwọn politician tó lórúkọ àbí ẹbí Kábíyèsí Olúbàdàn wà ń bẹ̀ àbí olóyè kan bàdàn wá ti free wọn bí ẹbí Ṣàngó Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀ wọ́n ti free wọn wọ́n ti wọ́n náà tí wọ́n fi máa jáde tí ẹ̀mọ iye èèyàn tó jí kó tí wọ́n san 100 million 50 million ransom tá àgbọ̀ ni they would have looked for that ransom and pay the family àwọn tí wọ́n jí wọn gbé kùsẹ́ tó lè rèsì 10,000 ní wọn náà kọ́ ní kọ́ wá sọ 1 million gan wọn lè rí ṣé bá rí iye tí local government chairman gbà this time so tamari kan mú 20 million wá sọ́pọ̀ jù ni bẹ̀tà wọ́n sọ pé àwọn òbéèrè yìí loss àwọn òbéèrè abúlé òbéèrè kankan wọ́n dẹ̀ tuntun wá reduce pé àwọn commandant àwọn tó ní kan release àwọn òtútù pé commandant mọ́ pé anybody bíi mẹ́ta mẹ́rin náà àwọn tí wọ́n capture kí wọ́n wá fi swap let me be very honest Yorùbá máa Nigeria láti a máa politicize everything in advanced country wọ́n swap prisoners nígbà America bá ṣe lágbára tó Iran kí lórúkọ ẹ̀ Iraq bó ṣe lágbára tó àwọn Israel bó ṣe lágbára tó wọ́n swap àwọn ọmọ ogun wọn pẹ̀lú àwọn captive asáàgbọ́gbàta Amẹ́ríkà kìíní tán release tọ́kọ́ àwọn journalist wọn tí ìrákà náà kìíní kan wọ ọ̀kọ́ lọ́sí mẹ́rin wọ́n kó àwọn journalist wọn wọ́n release àwọn sójà opponent wọn gbé láti lè gba àwọn journalist wọn padà tó tọ́ pé wọ́n ní kan kí wọ́n fa àwọn yìí lẹ̀ fún wọn ni good ẹ sọ yẹ tẹ́ máa kó sílẹ̀ fún wọn náà ẹ jẹ́ ká free àwọn ọmọ yìí kéré ju kú wọn máa wọ́n dà kí wọ́n jìyà ẹnu gbó lọ òjò rọ̀ this time gbàtọ́rọ̀ bá mú ó máa inú igbó yẹn sẹ́sẹ̀ fly máa wà bẹ́ẹ̀ you can control mosquito and there are a lot of animal bí ejò bí kíní bí akéke I'm very sure pé gbogbo àwọn yẹn ló wà láyé sí I am not against demonstration to free our guests. But some people have turned it to political something. Let's end bandits. To see, let's end Tinubu must go. You understand? Yeah. Bandits must go is different from Tinubu must go. Duly elected civilian government, you can't demonstrate to pursue that person. After post ìjọba lókù, the only way that they go ni pé ẹ lọ gba PVC ẹ dìbò against ẹ ẹ jẹ́ kó lọ. Bẹ́ẹ̀ demonstrate ọ̀la you are wasting your time. But I'm happy pé ìgbà different dark man náà máa kúrò ní Abuja gbóbi tó ń lọ. Bandit must go ló ń pariwo sí kò fẹ́ Tinubu must go sí mọ́ so but in this case ta wálẹ̀ let's face the reality don't go to the road I'm not instigating violence but don't go to the road face the local government chairman ẹ lọ sọ́dọ̀ oríire local government chairman ẹ bẹ́ẹ̀ cooperate for èwo wí gbogbo ẹ̀yàn Ògbómọ̀ṣọ́ wọn gbòòrò tó ti kó yẹn pé báàrọ̀ ọmọ ẹ̀yìn náà ní ṣiṣẹ́ owó yẹn wà important sí wọn tó wọ́n bá wọ́n tí ó ṣe ẹ jẹ́ ká tó wá bá demonstrate kí gbogbo wọn bá di Mákindé office
tẹ́bí Mákindé tá a sọ yìí July last year ló ti kó fighter helicopter pẹ̀lú drone wọlé. I think those who are aware of this get this July last year ló kó helicopter fighter helicopter méjì wọ Nàìjíríà pẹ̀lú àwọn drones ó dẹ̀ fi ilẹ̀ sí port kò clear rẹ̀ láti August last year nígbà tó wá jí àwọn ọmọ gbélógbó mọ̀ sọ́sìn ló ṣe rántí pé drone àti helicopter ó wà ní airport ó ṣe lọ clear. It has to take some months or weeks kó tó di pé àwọn air force náà lè bá assemble ẹ̀ òun làwọn air force ṣe yálẹ̀ yọkan táwọn air force fi ń patrol ní gbòsè kọ́sọ́ mọ̀ kó ní méjì lọ́dọ̀ àwọn wọ́n stop him since August last year tí ò lọ gba kíní yẹn. Now ó dàbí ìgbà pé as at now because of his political problem ní Ọ̀yọ́ sí kò care for anybody lọ́yọ̀ state mọ́. He believe I'm down and anything happen is not my problem. Ẹ sọ pé bó bá jọ wọn wà ń bẹ̀ kì í ṣe bọ́ wọn bá wà ń bẹ̀ nìkan Mákindé say something that even make me ashamed. He's the chief security officer of Oyo State. The local government chairman is the chief security officer of our area here. Oh, that local government can control laborhood. To pay by chief security officer. Now, ó dá wọn architect kan bí àwọn Àmọ̀tẹ́kùn ṣe bọ́ndẹ̀ ló wà. And they carry arms. Àwọn civil defense men of their own dying. Ó tún láwọn kìíní náà mẹ́. Now, immediately tó sọ̀rọ̀ pé òun ò ní control lórí any security architect. Mo wá fi ti Kogi state governor mo fi ṣe sáàpù fún òdodo. He went personally with the security agent to the bush. We saw him when they are finish about free àwọn tí wọ́n jí kan. Ọjọ́ ìgbòlẹ̀ tí pápá tó kọ̀yà ní Kogi mọ́. We have not said follow them to the bush. But tó ní gbèsè tó máa gbé tí wọ́n ti láwọn ọmọ ẹ̀ láti jọ ẹ̀. But tó dàbí ìgbà kó believe pé Ọ̀yọ́ dà mí. Òun náà ò ready for anybody mọ́ sí. Because that time I believe pé ẹni àmọ́ ní ò bá kú lọ́rọ̀ ẹ bọ́ sí. Ẹ ṣeun gan bàbá lórí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn màá tún padà wá síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n ní ṣé kò ń ṣe pé constitution tá à ń lò nílùú tí a wà yìí ṣé kò ń ṣe pé ó pẹ̀lú nǹkan tó ń fàbọ̀dé fún wa. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé wọ́n ti mú tí wọ́n ti jí gbé a rí pé ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe lórí wọn gangan wọ́n ṣe o gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun ti Evans tó jẹ́ ènìyàn gbé ṣùgbọ́n tí wọ́n á rí sí ni pé Evans tá à ń sọ yìí ó mà ti fẹ́ di pastor ó dàgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́n pé wọ́n tún fẹ́ mú síta kó tún máa darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣùgbọ́n ẹni tá à ń sọ yìí ó ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé ó dẹ̀ ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kún pé kí ló dé tí wọ́n gbé ìgbésẹ̀ bá ṣe jungle justice nígbà bàtà ìta bá ń ṣe jungle justice tá a bá mú èèyàn tí ó ṣe bí ìdájọ́ tó yẹ ká ṣe ọmọ lórí ẹ̀ wọ́n ní pé àwọn kan yìí láti ṣe kí ni láti lọ. ẹ ti mí sẹ pẹ̀lú ara wọn jungle justice àti constitution wọn kò bára wọn lọ our constitution is a flaw ẹ wo àtọdún tàti ṣe constitution kí ni àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ asòfin ṣe tí wọ́n lè amend many things ohun tó wà ní constitution kó akọ sí many people lọ́wọ́ bet irú Evans tẹsán gbẹ̀yìn Evans mọ èèyàn ju ìwọ tó dúró lójú èmi tí mo dúró yìí lọ Evans drinks with the governor with the head of state with the who in Nigeria kó tó di pé wọ́n mú tí ìbá jẹ́ pé ó ṣèyí tó ha lọ́rùn oníkọ́ ni wọ́n ti mú nàṣẹ́ gbógun ojú lé bíbá yìí ní eré àkọlé kò bí ló ti operate ṣé gbogbo ọlọ́pàá tó wà ládùúgbò bí àdéhà kọmọdé òmọ́ ni kidnapping ò tí ì rí bí elégbà tẹ́fà ń ṣe náà àbí ṣebí kidnapping sẹ́wọ̀n ó sẹ́ di burúkú tá à ń gbọ́ ni gbàtẹ́fà ṣe kidnapping ariwo tí pọ̀ngbà yẹn he go on comfort of car is a big man he set to police set to everybody so ó sì mọ àyàn ní òkè ju bẹ́ẹ̀ ti rò lọ but one thing tèmi ò bá kó lè solve ni pé I don't see any reason tí ẹ máa gbé kámẹ́rà tẹ̀lé ra yín lọ́nu gbé bá fẹ́ lọ attack bandit ẹ bá kó bandit tán ẹ wá fídíò ọbẹ̀ ṣe ń pa wọn ẹ ti dá wàhálà lẹ̀ àbẹ tún kó wọn wò wá sí gbòòrò pé ẹ capture wọn it's a waste of time ṣe bí kí lórúkọ repentant bandit ló wèlé sójà kásínà tán pa soldiers ṣe bẹ́ẹ̀ ní repentant ni wọn then that means you don't have to get any repentant bandit again orí kìnnìkan lórí ayélujára ní ọ̀sẹ̀ tó kọjá yìí mo dẹ̀ mọ̀ páwọn ìlú yẹn fọgbọ́n sí ni wọ́n kọ́ kú yẹn lẹ̀ tó fẹ́ tó 40 tí ó jó yóò mọ̀ bóyá èèyàn rí tó jó ní tó ti jóná yìí ṣe àwọn ìlú yẹn ló dáná sun àwọn yẹn alẹ́ dẹ́dẹ̀ ní ronú ọkàn ni bẹ́ẹ̀ wọ́n lu ọpọlọ tẹ́tẹ́ ti jó yẹn dúró akún gbogbo lẹ̀ wọ́n wá kó wọn lọ sí playing ground tí ò sí èdú tí ò sí kankan wọ́n wá tò wọn lórí ara wọn wọ́n arrange wọn wọ́n wá ní òrìṣà lú àwọn olo strike tó pa wọn if not tó pẹ́ nìkan lójó wọn èédú bóyá ẹjọ́ wọn bóyá igi tẹ́kọ́ wọn lórí bóyá petrol kìíní kan bóyá gas ẹ̀fọ́ àwà ńlẹ̀ but there is no trace pẹ́ sun wọn lóòótọ́ bẹ́ẹ̀ wọ́n ti sun wọn bìkan wọn ò fídíò wọn níbi wọ́n ti sun wọn wọ́n lórí ìsàlù strike tó pa wọn ní eré àdúgbò pẹ̀lú kan lóru àgọ́ wọ́n jí ìyàn gbé láti wọ́n kó wọn sóru àgọ́ àrà sólóru ó pa gbọ́n kidnap fẹ́ nìkan so sílẹ̀ àwọn oníṣòwò ló trace tí oko Ṣàngó wọlé sínú bá àwọn tí wọ́n jí kó àrò òótọ́ ọ̀chẹ́ anybody nínú àtọ́ jí kó yẹn àwọn bá dìtẹ̀ ni wọ́n pa tágbára yẹn ti lọ ni I don't see way tí sójà ọlọ́pàá àbí vigilante àbí agbófinró kan lọ sínú igbó tí ẹ wá kó bá dìtẹ̀ ẹ wá fídíò ara ẹ̀ ṣe pa wọn no ṣe ti rí mọ́là tó sọ bí wọ́n ṣe ń pa àwọn èèyàn náà yókè ọ̀yà ni because wọ́n ti pa lọ́rẹ́rẹ́ àwọn tí wọ́n gbowó lọ́wọ́ wọn nìkan ló mọ̀ sọ pé kẹ́lẹ́ rí báwọn ṣe fìyà jẹ wọn if you go to the bush this defense minister ti sọ pé ẹ mọ́ gbà ọ́ dà lọ́dọ̀ anybody mọ́ tó bá ti rẹ́ anybody nínú forest tó gbé ìbọn lọ́wọ́ àbí tó mú nǹkan ìjà lọ́wọ́ ẹ̀yìn ìbọn kẹ́pà ẹni tó kidnap lè gbé ìbọn lọ́wọ́ náà kò lè má dà lọ́wọ́ kò lè mọ́kọ̀ lọ́wọ́
kí ni wọ́n wá nínú forest tó gbé AK-47 lọ́wọ́ ẹ wá lẹ arrest ẹ ó surrender ara tó fi kó bá wa nìyẹn United Nations kíní wọn ó ní tẹ bá wà àdúgbò tí ẹni ẹ bá gbé ìbọn rẹ̀ tó gbélé tó ká sókè gbọ́dọ̀ yìnbọn pamọ́ tó bá ti yìnbọn pa ó ti commit war crime àbí kí wọ́n pè ṣe bí ẹ̀yin tẹ fídíò lẹ fi jẹ́ kọ́ mọ̀ pé ẹni tó káwọ́ sókè lẹ pa so no dey pay what you free when you go to the forest you get them finish them as at now they ban gbọ́ news every day our soldiers destroy and kill them every day wọn ò bá ti wo bẹ̀ẹ́ tí àwọn ẹlẹ́kọ́ kí ni wọn yẹn bá ti drone yẹn bá ti lè so pé orí tí àwọn tó kó ammunition sára drone náà so pé gbogbo àwọn yìí ammunition lára wọn wọn máa ju àkàrà dùn wọn ni then àwọn láti máa finish wọn lọ because wọ́n ti rí pé kí ni ìtì fẹ́ mọ́ di nǹkan mi so far the president has proclaimed pé no more sympathy anybody tó ẹ bá ti nínú forest ẹ clear àwọn ìpamọ́ bẹ̀tẹ̀ mi sì padà síbi kan pé àwọn olórí wa they are our problem 80% of them baálẹ̀ ìlú tí wọ́n gbé ẹ̀gẹ́ tí wọ́n gbé àgbàdo tó ń ṣe àgbẹ̀ tó ń gbé wédú olótúlówó tó fi ra mọ́tò 11-12 million olótúlówó tó fi kó tẹ́ iṣẹ́ kí ló ṣe sára àdúgbò ń dáwó jọ fún ni àbí gọ́ọ̀mẹ̀ntì fún olówó tó bẹ́ẹ̀ ẹ wo ibì kan ní Delta State ẹ wo kí lórúkọ eré Ìgbòho yẹn náà tí kiri lọ ẹ wo àgbọ̀ fúlàní tọkọ sínú forest bẹ́ẹ̀ ó fẹ́ ju odidi ìlú kan lọ lókè ògùn ti Delta tí wọ́n mú kí wọ́n lọ mú wọn bẹ̀ wọ́n ní ilé ọba wọn lẹ́fẹ̀tì ní gbogbo inú gbó yẹn ẹni tó dẹ̀ jọ lórí ìlú yẹn ó ń gbowó wọ́n fún ní sàkọ́lẹ̀ now there is a boy parí ló yà jura torí pé àwọn kidnapper gba 80 passenger níbi tó ti kó wọn lọ lóru Ọlọ́run bá ṣe ó dọ́jì lókùnkùn ti sún wọn mọ̀ pé òun wà lẹ́yìn ó sá lọ escape ó ti ń sá lọ dé ìlú nígbà tó débi sẹ́nu ìròyìn nípò ti escape bẹ́ẹ̀ni ó béèrè olórí ìlú yẹn nígbà délé olórí ìlú ẹ dákun ní Kaba side òun dúpẹ́ o kidnapper ló kidnapper wọn lánàá wọ́n gbé bọ́ọ̀sì àwọn onugbó ó ní àwọn group mẹ́ta ló ń gba àwọn ẹnìkan ló gba àwọn láwọ ní bọ́ọ̀sì níbi tí bọ́ọ̀sì wà dé wọ́n rìn débi kan àwọn kan fi ọ̀kadà gbé wọn débi etí omi àwọn kan ló fi kíní cross wọn lórí omi kátó wá gbé afáwọn tó ń kó wọn lọ finally tó ti escape Kaba jùmọ̀ àdúgbò péré àbẹ̀ ó wá dé ìlú ó wá ní ẹ̀dá kò ń béèrè ilé ọba abilé baálẹ̀ rẹ̀ ó dẹ́dọ̀ baálẹ̀ ẹ̀jọ̀ ṣàánú mi kò sí ṣẹ́ẹ̀tì lọ́rùn ẹ̀ mọ́ kò sí bàtà lẹ́sẹ̀ kò sẹ́ni tí singlet kan ló wọ̀ pẹ̀lú trọ́sà tó kidnapper ló ajáki 80 passenger ní àná òun sá lọ́kì láti escape bẹ̀bí báyìí nígbà òyìnbó ló sọ fún wọn bẹ̀bí kó sọ pé ọmọ bẹ́ẹ̀ nú èlò wọn mọ̀ pé gbéde Kaba dábàá dẹ̀ ní to call the kidnapper one of the kidnapper ó ló ń bọ̀ ó wá pé kidnapper yìí pé ṣe operate 80 passenger lánàá ìyẹn ní yes àwọn ti fẹ́ yà ẹnìkan ní wọ́n ti escape wà lọ́dọ̀ báyìí ẹ wá bẹ́ẹ̀ wọ́n sì wá mú o àwọn mú mọ́lẹ̀ ó dẹ̀ gbọ́ bẹ̀tọ̀ Ọlọ́run fún lọ́pọlọ kò react kò ṣe bí ìgbà pé òun gbọ́ ọkọ̀ tí wọ́n sọ ó ní sùúrù ó ti ṣe bí ìṣẹ́jú márùn-ún wọ́n sọ pé òun fẹ́ lọ yàgbẹ́ òun fẹ́ tọ̀ á ní kó ṣe rárá o kò lè tó bẹ́ẹ̀ jẹ́ kó ń bọ́ sẹ́yìn ilé ló bá lóṣù ìgbà tó ní pé òun ló bá yọkẹ́lẹ́ nugbó ló bá sá lọ he decided not to go to anybody again ó wá bí tí ó ti rí police station àbí ìlú ńlá kan now he went to the police station at Kaba ó mọ̀ ìlú tí wọ́n gbé lọ yẹn ó mọ̀ baálé ó mọ̀ everything àgbẹ̀ni ti ní pẹ̀mọ́dé ni kí ló mú ọlọ́pàá abẹ yẹn tí wọn ò kó àwọn gidi gan tẹ̀lé kí wọ́n lọ sí ìlú ẹ̀kọ́ lọ́pàá ní gbogbo wọn baálé at everybody so when you see anywhere àti kidnapping bá ti wáyé you find out pé àwọn ọba àdúyẹ wà involved mi ò sọ pé gbogbo ìlú o àwọn ọba tí àwọn baálé àbúrò àwọn ọba ìta fi ń jẹun sí ni. láti ṣe ń sọ lọ ẹ ti sọ̀rọ̀ nípa Ṣèyí Mákindé a tún fẹ́ sọ̀rọ̀ nípa Alhaji Oríyọmí Hamzat a rí gbogbo fọ́nrán tí wọ́n ṣe lẹ́nijọ́ mẹ́ta yìí wọn ò tiẹ̀ jẹ́ kí orí social media kó gbádùn torí bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń rí wọ́n sọ pé ibi tí Alhaji Oríyọmí tí wọ́n ti ṣe ẹsẹ̀ gbé òun ni pé wọ́n ṣe declare ni pé àwọn fẹ́ jáde fún gọ́vnà bàbá mo wá rí bíbà pé right oníkálukú láti jáde tó bá mọ̀ pé ẹ̀mí ẹ̀ gbé right oníkálukú ni kó jáde ni pé òun fẹ́ ṣèjọba kí ló wá dé tí Alhaji Oríyọmí Hamzat kí ló dé tí wọ́n wá lé báyìí tó fìdí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ tó dàbí ìgbà pé wọ́n gbọ́ bí wọ́n ṣe sọ bí ìgbà pé wọ́n fẹ́ dóorun mọ́ àwọn káwọn má lè tẹ̀síwájú bàbá kí lẹ rí sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn báyìí. tó bá ṣe armed robbery it's difficult to leave that group kó ló fẹ́ dá group tiẹ̀ sílẹ̀ tó gbọ́ Yorùbá tí mo sọ yìí kó ti ṣe armed robbery àbí kidnapping ó wà ní syndicate kan àti fi syndicate yẹn lẹ̀ láti dó fúnra rẹ̀ kò easy tí ó bá gbà wọ́n ṣe òṣèlú tó bá fẹ́ yapa nínú òṣèlú ìwọ náà àti dúró gan o Oríyọmí ò bá wọn ṣe òṣèlú understand Oríyọmí bá wọn jẹ òṣèlú tẹ́lẹ̀ ni because pàdí ni òun àti Ọ̀yọ́ state Ṣèyí Mákindé pàdí gidi ni wọn òun àti ìyáníwẹ̀ àbíkẹ́lẹ́ korúkọ kìíní náà jọ ń bá kàpé káàkiri I remember a time tí wọ́n lọ kàpé bóyá òkè Ògùn side tó yẹ pé wọ́n tí ìbọn dá àti gbogbo ẹ̀ tó ṣe kìíní kan Oríyọmí ló káàmù àwọn èèyàn down lórí stage he's not doing anything again nígbà rí Ṣèyí Mákindé dùkú àti Ṣèyí bó bá ti rí Oríyọmí wà á rí Ṣèyí Mákindé they are 5 and 6 ǹjẹ́ Oríyọmí sọ tó dìjọ òun àti Ṣèyí Mákindé kí lorúkọ àbí Ṣèyí Mákindé kan lóde ṣé gómìnà Ṣèyí Mákindé sọ nǹkan tó dìjọ òun àti Oríyọmí did any of them expose it
ó níbi tí ẹ̀ ń wọra yín dé ní òṣèlú tẹ́ pé ìmùlẹ̀ tó máa láàrin yín there be problem tọ́ba ni wàá jẹ́ local government chairman yóò council of yọ̀ni lọ torí gbogbo ẹ̀ bá ti jẹ́ran jẹ́nu kòkòrò ìbò sòṣèlú ayé rẹ̀ bàjẹ́ wọ́n rò pé yóò rí ọ bóyá o ti jàjàgbóró kan mọ́tà tiẹ̀ mọ́ lérí ó bá sòṣèlú wọn sọ now ní kí wọ́n ti mọ̀ kọ́ gbọ́ pórí ọbí fẹ́ kàpẹ́ tó ní Ọ̀yọ́ ń pè ẹ́ mo wà náà tó kọ́ da ló ń pe òpin rẹ̀ òṣèlú yàtọ̀ sí broadcasting òṣèlú yàtọ̀ sí social media influencer ayé mọ̀ mi mo gbajúmọ̀ láti social media kò ń òṣèlú ní nǹkan tó jinlẹ̀ ju bá a ṣe lọ táwọn ẹ̀ bá pé wọ́n rí ìgẹ̀lẹ́ ṣe kiri kan èèyàn mélòó ni wọ́n mọ̀ nínú ọmọ ẹgbẹ́ òṣèlú yẹn imagine you join a political party today 3 months or 4 months or 6 months before election o fẹ́ contest big post àwọn kan ló ṣe party ẹ̀ bọ̀ látọdún mẹ́wàá o látọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn ẹ̀ ti ń line up ara wọn pé kọ́tọ́ fẹ́ ṣe lè tí Ṣèyí Mákindé lẹ̀ sọ ṣé bí àwọn akọ́ọ̀dù Ìbàdàn náà ti go against ẹ̀ àbíjọ́ sí lára àwọn akọ́ọ̀dù náà sọ pé it's dictated to them mo gbọ́ tàbí kan lára ẹ̀kọ́ tó di pé dé ọ̀dọ̀ mi bíbá yìí mo ń wo lórí social media tí akọ́ọ̀dù chief take sọ pé gbogbo táwọn ìjọ Oríyọmí láyé 1 million ni pé kó dẹ̀ tó fún 1 million yẹn àwọn ṣe báyìí pé òun dẹ̀ ló máa dictate òun ló máa ṣe lè ó dá alájọ tó Oríyọmí ti dá Àgídìgbò sílẹ̀ èèyàn mélòó jáde tẹ́lẹ̀ pé Oríyọmí ń lo àwọn bí omi òjò kò fáwọn olówó nígbà tó fẹ́ sọ̀sẹ̀ lùkúlẹ̀ different people ń jáde tí wọ́n sọ ìtàn mọ́sẹ̀ bẹ̀rẹ̀ Àgídìgbò bí wàhálà ṣe dé now Mákindé ò tí ì dìde kó challenge Oríyọmí abẹ́ ti rí lórí social media kí Mákindé sọ̀rọ̀ sórí Oríyọmí kò tí ì sí ẹni tó súnmọ́ Mákindé tó sọ̀rọ̀ sórí Oríyọmí ìsórí Oríyọmí fúnra rẹ̀ àṣà ló sọ pé òun mọ̀ pé Mákindé ló wà ń di ọ̀rọ̀ yìí closeness wọn kí ló dà wọ́n rú kí ni wọ́n jọ papọ̀ gbogbo ìyẹn ló yẹ kóhun kí ayé ó wà dínà Oríyọmí náà wà mọ̀ òṣèlú ṣe I'm sorry if I'm too blunt to him he has a little piece of arrogance in him bóyá o tó gbé lọ́wọ́ bóyá ìtọ́lọ́run fi gbé sóbẹ̀ ẹni kó bá sọ̀rọ̀ he speak with confidence not the arrogance is in the west pé kéèyàn sọ pé I am this and this is what I can do nothing will happen nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ó yẹ kó lo maturity sí gbogbo ọ̀rọ̀ tó sọ sí àṣì ó fi ń rògbò àrò fi kí ara ẹni I watch one of his interview pé ẹ sọ pé ẹni tó tẹ̀lé òun ẹ ká ìbọn mọ́ lọ́wọ́ ẹ wá ní ìkómọ ẹni kókè wà ní kiri kan ibi kan wà bẹ́ẹ̀ ẹ lówó lé yẹn láàmì pẹ́ńbọ̀ àwọ Àgídìgbò náà they have never told him they are coming to destroy Àgídìgbò bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti wọlé sùúrù àbí kí náà pé yẹn òun náà sọ pé bàtà sọ pé wọ́n kà ó mọ́ àwọn èèyàn tí wọ́n jọ ń ṣe torí wọ́n gbogbo fídíò jáde pé òun àti sùúrù yẹn ní left and right bó ti ń lọ lẹ́ẹ̀ máa rí bí láti wà tó ti declare ìtẹ́sẹ̀ so àwọn ẹbí ni pé òun ni ó wà náà godfather yẹn then òun náà bẹ́ẹ̀ yóò bá ṣe kéèsì kò ní ṣe kiri kan lẹ́kùn dábàá ni Yorùbá ṣe máa ń wí ó ti bìlí pé òun àti Ṣèyí Mákindé ti ń fa òwútù kan ẹgbọ́n mi ó dàbí ní pé ẹni yóò ní báko yóò lo opportunity yẹn láti lè dá many things ló fi ń pariwo then láti tàbí wọn kó ṣe mistake pé kò fi ọpọlọ gbé mo sorry I don't want to be too blunt but maturity kò fi sí rárá he shouldn't have made that statement pé ẹ̀rẹ́ èèyàn tó tẹ̀lé nǹkó gbébọn ẹ sọ̀rọ̀ ó dá nígbà ayé tiẹ̀ tí àwọn ń lọ sí Agodi prison ẹ máa gbọ́ èyí tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi o if that is sensible statement táwọn lọ sí Agodi prison lọ kó prisoners kó wá ṣiṣẹ́ báwọn lọ́dẹ̀ ṣẹ́ táwọn dá wọn padà sí prison is that not a criminal act it's in fault Oríyọmí Hamzat is in fault àbí torí ó confirm àwọn jọ lọ sí Agodi prison lọ kó àwọn prisoners prisoner ò ní identity náà wọ́n bá pààyàn bá ṣe ní ti tọ́lọ́pàá bá wọn ṣe rí wọn ọtí dáwọn padà sí prison that mean pé he contributed to the political yẹmẹ àtọ́dá tó ṣẹlẹ̀ nígbà ayé Ṣèyí Mákindé ẹnìkan tó sọ̀rọ̀ lẹ́ni náà lórí interview kan tí mo follow ó ní mẹ́mbà ó lòun mú Oríyọmí òun lòun mú lọ́mọ Ṣèyí Mákindé ó ní ọ̀tá ọlọ́gọ́ 10,000 náà fún Oríyọmí yarí pé àbáwọn fẹ́ fún 10,000 owó yẹn kéré náà kéré kan ó ní Oríyọmí wá pé wá sórí program wá ní pé wọ́n lòun gba 25 million lóṣù ó sọ pé jọ́ tí wọ́n lo ìlú náà fún ẹ tí wọ́n lè mọ fún 25 million kan fọwọ́ ní 10,000 naira bẹ́ẹ̀ wọ́n ti wọnú wọn sí pé kan bẹ́ẹ̀ lọ́dọ̀ Oríyọmí pé báwo ni Àgídìgbò ṣe jáde bolo tí ló wẹ̀ sẹ́ pé wọ́n ti fẹ̀ di ara wọn báyìí so different things ló máa jáde bá ti dọ̀rọ̀ òṣèlú different things people are advising him then that kódà kí lórúkọ àbáyé ti ń jẹ́ this yẹ̀yẹ́ ẹ má jẹ́ pé ní yẹ̀yẹ́ kí lórúkọ ẹ̀ bàbá political prophecy yìí Sóyèdélé Abọ́ládé ló ń jẹ́ àbí Ayọ̀délé prophet Ayọ̀délé ìrì tó pé òun gbogbo bá ti jí ìrì ìrànṣẹ́ lómi ìmọ̀ láyé ju olóṣèlú lọ nígbà tó lọ́n dá látọ̀run olóṣèlú náà kó wọ́n máa ríran sí olóṣèlú palpitation ó wà lórí Oríyọmí fúnlẹ̀ pé aráàlú lọ àánú tó lóun ṣe fún ìlú máa fẹ́ lọ òṣèlú kọ́ ni kọ́kọ́ rùbọ̀ because you are not mature to that extent pé nítorí pé wọ́n sọ di Àgídìgbò tó ló ń jẹ́ ẹ̀gán ni wọ́n lù fún ọwọ́ ló wà rí pé ó yàtọ̀ so pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Oríyọmí gan sí if the citizen if taraàlú bá ní ìfẹ́ ọ̀rọ̀ tó ń sọ ó ti ń ba many things jẹ́ a reasonable person náà yóò ní so ó wà náà tó kó wa sínú táwa yìí gan ni and you are not claiming to be innocent so a lot of things ló wà ń dẹ̀ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wà very careful when you get òṣèlú then I am telling you honestly politics is not a child play ọ̀dájú ló ṣe politics aláyà ló ṣe politics ẹni tó bá láàánú bá wọn ṣe politics when I finish my HND mo fẹ́ join ọlọ́pàá nígbà yẹn tó bá lọ police force bá dé after 6 months wọ́n máa fún ẹ ní 2 star
mo dẹ̀ dé mo fi wé wọn dádì mi pé báyìí dádì ó kú oríire ó ní bẹ́ẹ̀ ń bọ́ ọmú pamọ́ kó má lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tẹ́tí lọ yayọ̀ ẹ̀mú kó sọ́ọ̀nù àbí kẹ́ dáta sí dádì mi dẹ̀ yá ó ní mi ò lè ṣe ọlọ́pàá nítorí mi ò ní gògógò ó ní kíni tí ó ní mi ò ní tí wọ́n gbé ọ̀rọ̀ pamọ́ sí ẹ bá sẹ́mi ìrìn àṣọ fún gbà gbò ẹ̀ dẹ̀ lè ṣàṣírí lọ́dọ̀ mi tó bá jẹ́ bí máa pariwo nǹkan tẹ́ mi pé ká lọ yíyan lọ́rùn ká kó wẹ̀ mi lè máa pariwo pé orí ẹ fẹ́ burú ni mo ń sọ fáwọn ìwà pé bí n bá fẹ́ ṣe jù tó gbé oníjókòó mo wá bí torúkọ mi dé I would have been one of the millionaires tó máa pariwo bet ìtẹ́ mi wà tẹ́mi lọ́rùn mi ò lè ṣe torí o so ẹni tí ó ṣòṣèlú gbọ́dọ̀ dájú Mákindé ni olóṣèlú ó ní Mákindé ò dá lóhùn kò tí sọ anything but he's talking every day ẹgbẹ́ social media ṣe ẹgbọ́ iye tó ti sọ lẹ́yìn the more you are talking the more you are exposing what must not be exposed àwọn tí ò tó gan ti ń dá lóhùn sí so àárín wọn àti Ṣèyí Mákindé tó bá wa ń ṣèkọ́ nìyẹn n tó bá wa ní ètò ààbò tó fẹ́ mọ mẹ́yẹ ládùúgbò wa ń bì kọ́lọ́run ọba kó yọ wá ìsàlẹ̀ tàwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn abárí wọn kó jáde even God did not have been they have been demonstrating now nísìn lójọ́ tó ti kó àwọn for more than 20 years nílẹ̀ Haúsá ṣé Nàìjíríà dìde kó demonstrate free kiri kan yàtọ̀ fún àchípọ̀ àbí wọ́n pariwo rí níjọ́ tí tó Ògbómọ̀ṣọ́ ṣẹlẹ̀ ọjọ́ náà kó 40 something ní Borno náà wọ́n kó some náà ní Kaduna náà ariwo wọlé gbọ́ ó fi jẹ́ pé èyí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa láàrú lórí ìṣẹ́sọ ó sì yẹn special ẹ̀yìn kan wá dúró láì nírònú ẹni pé Tinubu lọ fi sí Ògbómọ̀ṣọ́ even the IG tó lọ ìsàsíkúlẹ̀ bí pé Tinubu lọ bẹ̀ oríjọ́ tó lọ ẹsẹ̀ ìjọ́ kejìlá IG lọ bẹ̀ and he brought the tactical squad everybody pé kí wọ́n wọnú gbé ìmìlẹ̀ ẹni kí ló ti Tinubu lọ bẹ̀ ìkan náà wèrè ń jẹ lórí kí ló ti ìyàwó Tinubu lọ bẹ̀ ṣé ìyàwó Mákindé lọ bẹ̀ ni ṣé wọn local government chairman wà ìfúnbẹ̀ àbá ti gbọ́ pé ìyàwó local government chairman lọ bẹ̀ ìyàwó local government chairman yẹ kó máa lọ lé àwọn òbí ẹni tí wọ́n jí ọmọ wọn ẹgbẹ́ almost every week ni kó máa provide benefits fún wọn iṣẹ́ mẹ́tò lẹ ti gbọ́ láti ọ̀dọ̀ oríire local government chairman látọjọ́ yẹn kí ni ìgbésẹ̀ tó ti gbé and that is why we have local government chairman we have legislators we have the state assembly we have everybody so tí amsat èmi òun pt olóṣèlú bí wọ́n bá sọ fún mi pé yankun sì máa fi rẹ́rìn ni oní bàbá ẹ̀kú máa fi rẹ́rìn ni orí ìyá mi ti kú 50 years ago bàbá mi ti kú more than 20 years ago so tiẹ̀ tó kúlẹ̀ ní òṣè tuntun olóṣèlú àwọn ló mọ wá ara wọn ọ̀rọ̀ wọn ò ṣe dá sí. ẹ ṣeun gan bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé Ìbà Gani Adams wọn wà competent wọn wà capable ní pé ṣe ló yẹ kí wọ́n dì mú ti Ìbà Gani Adams wípé pẹ̀lú gbogbo akitiyan tí Sunday Igboho ṣe is the right person láti lead ṣe wà in support pẹ̀lú nǹkan yìí. Gani Adams ti dá yín lóhùn olóhùn kì í ṣe jagunjagun tòró dá yín lóhùn ni pé ṣé wọ́n ṣépèlé ilẹ̀ Yorùbá ni tó fi jẹ́ pé gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n bá jẹ wọ́n mọ̀ tí wọ́n síkú ẹni jọ ìṣe sójà sí kò mọ̀ pé ojú ogun ló ń lọ ni ẹni bá jọ ìṣe olópàá sí kò mọ̀ pé wọ́n mọ̀ ní kò lé olè àtọ́ epo ojú àyà driver àbí mẹkáníìkì ó ti mọ̀ pé sí ọwọ́ ló bá lọ bẹ́ẹ̀ tó bá lọ combatant field ó gbọ́dọ̀ in any kí lórúkọ ẹ̀ set up Yorùbá kingdom Ààrẹ Ọ̀nà Kakanfò olórí jagunjagun ilẹ̀ Yorùbá ni mo ṣe interview kan ní sọ pé ó sọ pé kí wọ́n sígun fún òun mo pe Ọláàfin Ọ̀yọ́ ẹ sígun fún bí ìgbà pọ́nlá fi Ọ̀yọ́ wo no I really commend your what do you call it your outfit ó ń rìn gan because bóyá comment ni mo rí o bóyá tó bá pa àwọn èèyàn rí nọ́mbà mi gan mọ̀ pé wọ́n tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn míì tó ti dá mi mọ̀ tọmọ nọ́mbà wọn máa pè mí bóyá Ọláàfin Ọ̀yọ́ gbọ́ bóyá wo drill yìí bóyá interview ló gbọ́ the second week ló pe Ààrẹ Ọ̀nà Kakanfò náà Gani Adams tó ní ó yá ogun jalè Yorùbá kí ló lè ṣe sí iná wẹ́ tègé pé kí ìjọba kí wọ́n fọwọ́ sí ẹni fi ìlú tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní kó gbẹ̀ wọ́n lẹ̀ ó wá ní kí ìjọba ó tó fọwọ́ sí ṣé Aláàfin tó pè é ó mọ̀ pé sójà àtọ́lọ́pọ̀ ojú ẹ̀kan fi sí he has changed himself to ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò and let me tell you one thing nígbà tí Gani Adams bẹ̀rẹ̀ OPC is nobody it's just privy to get relevancy nígbà tó lọ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò owó yìí ò tí pọ̀ tó báyìí owó ti pọ̀ sí ìjọ tí owó bá dọ́wọ́ ẹ̀ lọ́wọ́ pé kú òyìí sí o olówó ìgbàdo àkókò o olówó ìfikú seré o ọ̀nà ìfidó lówó ń bí apalọ̀ kó máa jẹ ayé tí wọ́n ń jẹ èmi lè wà bí apalọ̀ tí wọ́n lóru tún kí n máa ṣe fàájì o lè mọ́ mọ̀ ju méjì ẹ̀kọ́ lọ ẹ̀ olówó ò lè jókòó síbi tí mò ń jókòó sí torí ẹ̀mí rẹ̀ òde ọkàn rẹ̀ ò balẹ̀ Gani Adams wo owó tó wà nílẹ̀ sí àti ìgbádùn àti ìtọ́lọ́ ẹ̀ mọ̀ ikọ́fọ̀ tó tẹ̀lé Gani Adams kọ́fọ̀ Gani Adams ju ti state governor mi lọ bẹ́ẹ̀ tẹ́ bá pè sí àjọ̀dún ọlọ́jọ́ lẹ́ni àbóríṣàbẹ́jì lẹ́fẹ́ ṣe abẹ́fẹ́ ṣe ọdún elékuru ẹni tí tẹ́ bá ti jọ́dún tí yóò wọ agbára tí ó gbé abẹ́tí ajá white yẹ tí ó give speech yóò débẹ̀ kẹ́tó pè gan but ẹni tí tó bá jọmọ́ ohun tó lè gbẹ̀mí èèyàn báyìí kò bá yàn sí mọ́ but it's not the best for him ohun tí òyìnbó fi bẹ́tà jù wá lọ ni òyìnbó òru tó fẹ́ ṣe láyé lẹ́gẹ̀ẹ́sì tó fi sílẹ̀ ló ń wá I do say something gbogbo ẹ̀dá tọ́lọ́run bá pẹ́lẹ́ láyé tó lè brad pé èèyàn báyìí ló dìde nípasẹ̀ mi èèyàn lásán ni bẹ́ẹ̀ ni ibi tí mo mọ kékeré mo lè sọ yé èèyàn tó dìde nípasẹ̀ mi mo ní confidence pé pastors of radio stem máa pètè pé àwọn ọmọ tí mo train ló wà ń bẹ̀ kí wọ́n dẹ̀ ṣe tí mo fẹ́ kí wọ́n ṣe I call my boys most of them are pé àwọn gbé káyẹ̀ wá káyẹ̀ dáa ju tèmi lọ mo fẹ́ jáde wá gbé káyẹ̀ wá fún mi mo ní ọmọ tí mo train tó lo mọ́tò for something million jeep for something million máa pè pé wòlíì wá gbé mọ́tò wá mo fẹ́ lọ special occasion kan tó gbé tèmi àbọ̀mọ̀ fẹ́ sẹ́ni a ní ọ̀gá mo mọ̀gbọ́n tí máa dá sí ọba mo ń gbé bọ̀ because I'm good to them nínú àwọn olóṣèlú tá ń pariwo sí kí ni ààrẹ wa fi ń gbádùn he raise many people he train many people he build people so èèyàn ní aṣọ mi ní Yorùbá sọ
èèyàn ni ọgbà mi ni Yorùbá sọ Sunday Igboho kan pariwo yìí is nobody before bẹ́ẹ̀ni ọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ kò sórúkọ ẹ̀ kó lọ́gbọ̀n olórúkọ ẹ̀ is more popular and more respected than Gani Adam now in terms of freedom for Yorùbá people ibi tó bá ti tẹ̀yàn 20 bá ti dárúkọ gbogbo tó ṣàdúrà wọn ní dárúkọ Gani Adam and Gani Adam is not ready to change interview tí mo ṣe lé nísìn tí wọ́n bá wò lọ́la báyìí àwọn supporter máa ṣépè lọ́ta wọn ni bẹ̀tẹ̀ bá sọ tí ò dá nípa Sunday Igboho àwọn supporter wọn ní ṣépè lẹ́yìn I am telling you many times the PRO or what you call the secretary I pè many times after time pé kábíyèsí ẹ jẹ́ kó rọ̀ díẹ̀ gbogbo tẹ̀sán ni làwọn gbọ́ kódà òun náà sọ pé òun arrange láti rí pé bẹ́ẹ̀ sílẹ̀ nínú akiri kan ìjọ tí mo sọ ọ̀rọ̀ ti Gani Adam first time ẹ tó kọ́kọ́ pè mí in fact ó ṣépè lé ọ̀tá ayé àti bàbẹ́ ó dàbí kẹ́ sọ̀rọ̀ Wàsíù lórí kíní ni fanatic ni àwọn supporter ẹ bá ti bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ Wàsíù àdìláyé tó ń wò ni ọmọ ìyá mi gan pè mí tó sọ pé ẹ tó interview yẹn ṣe mo ní mi ò bu ó dà nínú èyí tẹ wá ń gbọ́ nínú èèyàn 50 tí wọ́n interview mélòó lẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ dáadáa nù 50 ẹ sọ bá jẹ́ mi nìkan nílẹ̀ ẹ̀ máa lámi mi so as at now ẹ fi ti Gani Adam sílẹ̀ síbi kan ibà torí tó bá fi bá sí ọ̀rọ̀ ẹ̀ wàhálà tó máa bẹ ibà Gani ẹ fi tiẹ̀ sí sáìdì kan ẹ jẹ́ fún ìmọ̀ àfọ àwáyé ẹsẹ̀ bàbá wáyé wá ṣe rere mo mọ̀ wọ́n dáadáa tí wọ́n bá mú bàbá yẹn láàyè pé fèsì forest bọ́n ṣe dàbí tó yẹ wọ́n ní àwọn fi àwọn ọmọ tó wà lórí Ògbómọ̀ṣọ́ ìjáde tó náà lọ́ọ̀ fún wọn ṣe wọ́n ní agbára wọ́n dẹ̀ ń lò bó ṣe tọ́ wọ́n dẹ̀ àdẹ̀mọ́ iye yẹn tí bàbá yẹn ti gbé dìde tí wọ́n ti dèèyàn ní ọ̀dà bàbá yẹn tí wọ́n bá rí wọn lẹ́nu yìí tí bàbá máa lórí speed kó rí mi pé yóò dúró á tún pọ́n yẹn ni kò dẹ̀ gbéra bàbá ló jẹ́ sí Gani Adams bàbá ló jẹ́ fún ó lè mọ́ lówó ti Gani Adams torí ọ̀nà tó ń gbà lówó tiẹ̀ láti tẹ́lẹ̀ omi fi rí bàbá lọ́dọ̀ Gani Adams pé kò lè lógun o ìyá ṣe a community of his own palace ni ibo náà tó fi yàn gbogbo ẹ̀ káàkiri ẹ jẹ́ ká fi ti wọ́n lẹ̀ síbi kan ẹ jẹ́ ká bẹ gbogbo ọmọ Yorùbá pátápátá tó nífọ̀ọ́ lẹ́ẹ̀kan náà tó mọ̀ pé ojogún kínní lọ́dọ̀ bàbá alábàbá yín ẹ dìde ẹ bọ́ síta ẹ kóra yín jọ tẹ́ bá kóra yín jọ tán mo sọ nínú interview kọta òkúta interview mi mo ní kí wọ́n pe nọ́mbà mi èmi ó direct wọn fún ibi tí wọ́n lọ bí wọ́n ṣe rí àtúnfà kíjọba ó tún fún wọn ní support ó mọ̀ pé wọ́n dá ṣe tí wọ́n mú wọn ní nǹkan tí ò dá ìtọ́ bá ti mọ̀ pé press ti wọ̀ kò ní sí wàhálà létí ẹ̀ mọ́ béèyàn bá ṣẹ̀ tó lè tọ́ gbé kẹsẹ̀ làgọ́ ọlọ́pàá ní kọ́lọ́pàá mọ̀ kò ti gbé lọ sí press wọn ò ní lánàá kẹsẹ̀ anyhow kò tí ẹ ṣe irú ìjọba táwa ń ṣe pé tọ́lọ́pàá bá mi sílé báyìí ìmídélé bí ẹni agbófinró mi lóhun lọ tó fi ti Gani Adams sílẹ̀ síbi kan ẹgbẹ́ ọmọ sẹrimóní àti ẹ̀ka Ọlọ́run bá ràn lọ lórí clip kan níjẹta tọ́lọ́ wọnú gbó kan ní eré àkòròdú àwọn ọmọ ẹ̀ pé wọ́n rescue àwọn kí lorúkọ ẹ̀ wọ́n rescue ẹni tí wọ́n jí gbé wọ́n mú kidnapper méjì àwọn kan wọ́n sá lọ wọ́n gbé fídíò yẹn jáde àwọn ò sọ pé àwọn heart drama gbà yàn wọ́n sọ pé script làwọn ṣe o kò rẹ̀ sẹ́ńbọ̀ tó condemn wọn bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbé tìgbò jáde àwọn tó kọ́kọ́ gbé jáde pé script ló ń heart eré ló ń ṣe kí ló dé tá ń condemn ara wa lẹ́tẹ̀ fọ́dún péjì táwa Nàìjíríà ṣe fẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá anybody tó bá lágbára àti free wa kó free wa ni. ẹ ṣeun gan bàbá a tún rí fọ́nrán míì tó tún jáde lánàá bàbá ọ̀rọ̀ ilé ìtúlẹ̀ díẹ̀ nípa ti Sowore tí wọ́n ní kó máa gbé lọ sí Kuje prison gẹ́gẹ́ bí nǹkan tí adájọ́ sọ ṣùgbọ́n nínú àwọn ìwádìí tí a ṣe kó tó dípa débí wọ́n ní ẹ̀sùn lára ẹ̀sùn tó fi níkọlọ ti Sowore mọ́lé ní pé Sowore pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní olè gẹ́gẹ́ bí nínú àwọn ẹ̀sùn kan tí mo bá pàdé tó ní wọ́n fi tìmọ́lé ní pé kó dẹ̀ wá prove ẹ̀ ní pé ṣó lè lẹ́ni àbólè kọ́ wọ́n ní bàbá ò lè prove ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé lórí ayélujára bàbá pẹ̀lú àwọn nǹkan yìí tí mo dẹ̀ mọ̀ pé yìí náà máa ti bá pàdé irú ìwà wo gangan àbí irú èèyàn wo gangan lè sọ pé Sowore torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọ́n rí bíbà pé ó mọ̀ jù ó máa ń fẹ́ ṣe kárí mi ó dẹ̀ fẹ́ dé ààrẹ ṣé Sowore lè overthrow Bọ́lá Ahmed Tinubu. there is something tó máa ń pa lẹ́yìn lọ́rọ̀ Yorùbá a ní àwọn uncultured youth àwọn youth wa kí wọ́n ti ní ọpọlọ pé one side ní brain ni wọ́n wà Sowore is not somebody to be reckoned with now you are not ààrẹ you are not local government chairman you are just what we call activist ẹni tó ń wá tí ó jẹ tí ó sì kiri tí n bá lọ yẹ tí bá pè é ló lè sọ òní dí pẹ̀lú mi tó bá ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló lè àbí kó pe state governor ló lè àbí local government chairman ló lè gbogbo ìlú yẹn lẹ́yìn sọ̀tà. The president did not say something you cannot go outside the country and market yourself. ṣé wọ́n lè rí kí wájú speech bí kankan sọ pé àdúgbò mi ò dáa iṣẹ́ tí mo ṣe ò dáa kò bọ́ sókè kò lọ síwájú will you give me another thing good. wọ́n ní kí president sọ̀rọ̀ ní international community ó give speech pé the rate of corruption is reducing the economic is understand ó yẹ kó praise kó market Nàìjíríà ni àwọn máa ń wà so embarrassed tábà rèèyàn tó ń di market Nàìjíríà táwọn youth dem fún ní applause na you now went to hear pé this criminal ó gbé picture ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó this criminal go to so and so and start telling lies he has been saying it before olókọ́kọ́ pè ní drug addict kó kékeré kan ló pe ààrẹ ìlú ní drug addict kó kékeré kan tó wà mẹ́ Sowore look so ó máa ń wò pé bóun bá ti sọ kó nǹkan bóyá wọn ò kọ mo sọ fún àgbàdo pé Yorùbá ni mi ò bìlí pé Yorùbá ni because bá Yorùbá tó ní culture wọ́n máa ní àpọ́nlé àti iyì fún àgbàdo kọ́kọ́ mọ́ condemn ohun tí ò dáhùn but there are ways you can present it ó ní kọ́kọ́ ló condemn èèyàn I say many things on interview about people ó ní jọ́kọ̀ tí mo sọ̀rọ̀ gan pẹ̀lú ìbínú fún president àti gbogbo akíní
nobody condemn because I say it with sense. Mo mọ̀ nǹkan tí mo sọ. Mi ò gbọ́dọ̀ bú even local government chairman bí kì í sọ pé wèrè yẹn. Then I'm no more reasonable. Òun náà ló gbé IG tó lọ. Illegal IG ló pè tí tó fi kúrò mẹ́. Ó tún pèlè náà ní illegal IG sí. Ṣé òun ló fẹ́ jẹ IG ni? There are something you have power to do. I have power to rule my house. You have power to control your family. Òfin fún ẹ ní àṣẹ láti ṣe tó fẹ́. As at today, àwa ni family President Bola Ahmed Tinubu ni bàbá gbogbo wa. So you have the right to say tó bá ní anybody gbọ́dọ̀ jáde lọ́lẹ̀ wà jáde. Kọ̀mílẹ̀ tó bá sọ pé don't go out. Òfin ti dé pé anybody gbọ́dọ̀ jáde. You have the right to choose anybody and remove anybody. But there's one thing about our activists. Did you ever see any òyìnbó ṣe rọ̀ tó? Ó pe president wọn ní bastard. But àwa, òun náà là ní control of things. How can you call the president criminal? They come and prove why he's a criminal. Ó dẹ̀ lọ court wọ́n release on bail. Ọjọ́ tó tún wáyé kó tó lọ court padà kò wá. Ó dàbí kéèsì Nnamdi Kanu nígbà yẹn. I told people this man is not ready to free himself. Nígbà tó ń pe Chief Justice of Federation tó ń pe orúkọ rẹ̀ pé so me the law you are a stupid bastard idiot man nínú court. Ó gba lọ́ọ̀yà rẹ̀ létí. Is that person normal? So bí wọn ò bá ṣerú ẹ̀ kò ní work. There is something that happen. Mo sorry pé mo just be a very dark man. Ó gbé publication kan jáde. Ó wá ní FCC pé o. I made a comment under his post. Mi ò ní direct contact pẹ̀lú ẹ̀. But mo under his post. Mo ní you have NGO. Àwọn ló ń gbé àkájáde pé more than 300 something million abẹ́lò ló ní wọ́n ti dájọ́ fún ẹ. Òfin Nàìjíríà ó sọ pé ó gbọ́dọ̀ give audited account bó ṣe ń ná owó yàn sí NGO. Owó tiẹ̀ ló lè mẹ́ni àwọn NGO owó tí wọ́n fi sí ìkẹ́ ẹni. Then you now say you are using the money to buy bond and other things. Then you have commercialized, you have understand. O ti bọ́ sí business. So ti di two things. NGO fúnra rẹ̀ lákàntì tiẹ̀. Iye tó fi ṣe business yẹn. Iye mílíọ̀nù tó fi ṣe business nínú owó olówó yẹn. O gbọ́dọ̀ káàtì fún àti tó ń jáde àtẹ̀lé torí lórí ẹ̀. You are not doing it. Then you o wá ní FCC wọ́n dìtẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ ọkọ báyìí. There are things you can say. Ìwọ náà o ní o mọ̀ kó kọjá yẹ. This Sowore he was blasting Tinubu kí ló ṣe yí Tinubu one day. Wọ́n sọ fún àdájọ́ wọn pé bọ̀bọ̀ yóò ní sense. I'm sorry I'm not saying an Okada rider is no human being. Mi sọ pé roadside mechanic kò sí human being. But ní orúkọ tèmi ní Nàìjíríà lé ní privilege táwọn ọmọ tèmi máa jẹ ọmọ Okada rider mi ò lè rí jẹ o. Ibi tí ọmọ mi máa wọ̀ tó máa dárúkọ mi. Tó bá dárúkọ sí ẹni bàbá ẹ̀ okay let me call him. Many things tí ẹ lómi mama break orí wọ́n á fẹ́ mi lọ́fẹ̀ẹ́ ni. So you can compare my life pẹ̀lú life ọmọ president. Ẹ lè compare life ti pẹ̀lú life ọmọ local government chairman. A lè compare pẹ̀lú life ọmọ honorable gan. Ṣé ọmọ Lagos state speaker kí ló fẹ́ wálé kò tí ò ní rí? Kí ni ọmọ Sanwó-Olú máa wá tí ò ní rí? And all these boys they come from big home. Ìlú tó tí owó wà. Tí ìdílé wọn ti lówó. So they have the power to enjoy many things. You be to my house to see the house I'm living. Ayé táwọn ọmọ mi máa jẹ́ ń bí o lè fi ìwé ẹni tó gbé one room. When each of them has their own room, they are toilet, they are everything. So only ayé tó máa ṣe tó pé yàrá kan ìgbàlódé ṣé wọ́n gbóbìnrin wálé ni. Ṣé wọ́n á ní kí jáde kó máa fẹ́ gbóbìnrin? Sometimes before I come out of my room, wọ́n mọ̀ yọjú kí n má jáde. Ẹni tó súnmọ́ bù wọlé kó lè ráyè yọ jáde. Tó yẹ pé one room ni mo gbé sí one room. So bí Ọlọ́run bá ṣe eré èsì ẹ̀ tó òun ìgbádùn ayé tó bẹ́ẹ̀ kọ́ wá tó pé jealousy àti heaviness yẹn ó wà nínú ayé wọn and let me tell you one thing what is empowering these people àwọn èèyàn mọ̀ àwọn bodies kan wà ní abroad tí wọ́n fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó sí ní Africa especially Nigeria ẹ̀pẹ́ Nigeria target wọn irú ẹ̀ṣẹ̀ tí Tinubu ṣẹ̀ wọ́n sí ààrẹ wa ó ní kí lorúkọ kìíní tí wọ́n ní wọ́n táwọn bandit táwọn òyìnbó wa máa ń gbé ní north tó máa ń wà ní north mo ti gbàgbé potential àbí kékeré kan ni wọ́n pè wọ́n ní kíní wọ́n ní $20,000 ó ní kílò ẹ̀. Now àwọn èèyàn wà wọ́n yí kó lọ tẹ́lẹ̀ ni wọ́n ti set company méjì sí tó máa produce about basically sọ pé 100,000 tons every day. So àwọn tó ń jí kó tẹ́lẹ̀ wọn ò lè rí jí kó mọ́ o. But the only thing tí àwọn tó wà ní òyìnbó fi lè gbádùn tó wà lè rí kíní ẹ̀sìn pé kí security ẹ̀ kó máa wà kí ló máa lórí. Some people have they are fueling Sowore funding him. Iṣẹ́ kí ni Sowore ṣe? Bẹ́ẹ̀ ṣe multi-millionaire gbogbo family ẹ̀ wà lábúrò dùnà. Kánú tẹ́ ń pariwo ẹbí ò sí Nàìjíríà. Àwọn olóyè Sunday Igboho sọ náà kò sẹ́bí ẹ̀kan Nàìjíríà. Ìwọ tó wá wà ń bí tó pé bí tí wàá sáwọ́ ilé àbẹ̀rẹ̀ òbí ilé èkúté. Ó tẹ̀lé ní tó pé ìgídẹ̀ yẹ́fò passport ibẹ̀ lápò ẹ̀ bó ṣe rìn. Tó pé bá ti mú gbára ẹ̀ tó bá ti bọ́ sí Benin Republic ó wọ the next flight ni. Most of them are citizens of another country. So àwọn foreign body yẹn support wọn wọ́n fi náà fún wọn. Ẹni láti gbà tí fẹ́ẹ́ dídá máa ti bẹ̀rẹ̀ tiẹ̀ sí yóò lọ China lónìí yóò lọ kíní kan lọ́la yóò lọ níbi kan. Ó láwọn bodies kan tí wọ́n bá ṣe ń bẹ̀. Ohun tó bá tún ní kí wọ́n ṣe ó dàbí ẹni tó ṣe Illuminati tó ṣe special secret society ni. Ohun tó bá ní kí wọ́n ṣe ni ó mọ̀ ṣe. Bẹ́ẹ̀ bá ní pọ́tẹ́bù ìyàwó nígbà tó lè jẹ́ kọ̀mí tó kọrùn bọ̀ lẹ́nu bó ti ṣe wèrè ni ó máa dá fún wọn sí. Ó ní tí wọ́n ń ṣe ó ní tí wọ́n fọkàn sí bẹ́ẹ̀ àwa tó kù tá a mọ̀ pé lórí iṣẹ́ kàkà alá iṣẹ́ òjò wa ilá ti ń jẹ àwa yẹn la máa gbàdúrà kó má bàjẹ́ ká má tẹ̀lé àwọn àdàlúrú tó bá pèèyàn lólè ó yẹ kó prove bó ṣe jalè tẹ́lẹ̀ bá lójú fóònù sóò nílùú ẹ̀ pa síbẹ̀ tá bá pẹ́ criminal wà àbí ká fọlọ́pàá mọ̀ pé criminal ó ní gbé lọ court pé kó prove bó yẹ criminal ni talk less of the commander in chief of the state of the country so
and if he has ẹ wo gbàtàn gbé lọ náà bó ṣe ń behave náà bẹ́ẹ̀ni it shows that it's not cultured bẹ̀tà ọkàn wà tó yẹ pé ọ̀dọ̀ àwọn ẹni wọ́n dùn sí torí di màdàrú yẹn ni wọ́n ti ń jẹ. ẹ ṣeun gan bàbá láti mú gbogbo nǹkan tí a ti ń sọ ká mú wá sí ìdánidúró pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú tí a wà yìí bàbá ǹjẹ́ ẹ ṣì lérò pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa wọlé lẹ́ẹ̀kejì. èmi ò sọ lóṣèlú bet tó bá jẹ́ tó ń lọ yìí lọ́wọ́lọ́wọ́ yìí nílẹ̀ yìí ẹ máa fojú inú wo náà ayé òfẹ́ tiẹ̀ mọ́ kò lọ lẹ́ẹ̀kejì wọ́n ṣe báyìí election 6 wọ́n wí ní 5 ẹ̀ nínú báyìí election tí wọ́n ṣe fún sẹ́nẹ̀tì àti kìíní APC wí ní 5 PDP wí ní ẹyọkan ẹni ayé òfẹ́ràn rẹ̀ wọ́n ṣe election Àbújá wọ́n clear gbogbo Àbújá PDP mẹ́yọkan ẹ wo má jẹ kí lórúkọ ẹ̀ lóńdó náà ṣé ẹ rò pé APC nìkan ló rí igi election tí bá yẹ fẹ́ràn ló fi rí rígì n tí èèyàn ń ṣe lèèyàn ń wò let me tell you one thing tí ò bá jẹ́ ọ̀rọ̀ American and kí lórúkọ ẹ̀ Iran wà bí kí náà ń jà lọ́sẹ̀ yìí ìkọ́ tí come back to normal now àti ìyàn Ọlọ́run pé epo wálẹ̀ oúnjẹ ń wálẹ̀ gbẹ̀ ń wálẹ̀ even now food stuff náà sì tí ì lòkè padà ọ̀sán ara rice ní 3,000 4,000 gbà kan a sì rí ní 1,000 1,200 sí ẹwà gan arí under 1,000 naira so èyí tó wà ló kálé kìíní kò àfẹ́ ti epo ẹnìkan ló sì fún wa ní ìdí mo dẹ̀ bìlí pé àṣà yesterday tí mò ń jáde ó dà pé roughly 19 naira tó já sílẹ̀ lórí owó epo ó dà pé táwọn yìí bá ti tó sẹ́tọ̀ ara yóò tún lọlẹ̀ sẹ́rí ẹni tó bá as at now mo rí nǹkan kan wò ẹ bá rí àwọn area kan wọ́n support Yorùbá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ rí pé nísìnyí wọ́n change ẹ wo rú àwọn south east nílẹ̀ Ìgbò yẹn ẹ rí pé that's not that made them to support another candidate than their own candidate bẹ́ẹ̀ àwọn náà rí nǹkan tó ń lọ tó ń ṣẹlẹ̀ wọ́n rí pé there are things you supposed to do tó o bá take decision yẹn calmly rigidly o lè settle o ilé wa gan ẹja fi ṣe sample salary ẹ jẹ́ 200,000 bẹ́ẹ̀ nítorí pé ìyàwó ẹ fẹ́ kí ayé ọmọ pé èèyàn lé ọ òun yá additional 200,000 níbi iṣẹ́ láti maintain ilé ẹ ìjọ tí gbèsè bá sú ẹ tó sọ fún ìyàwó ẹ pé àwẹ wọ́n ti sọ salary mi di 200 o dẹ̀ ń dájọ́ 100 inú ẹ̀ sọ pé 200 ẹ kó fún láńjẹ tẹ́lẹ̀ ẹ wá pé títà wọn pé manage ara ẹ o tẹ́lẹ̀ yẹn létò o wá keep 100 wọ́n fi 20 o fi manage ara ẹ o ṣe ní àti January December o ti keep 1.2 million nígbà tó bá di December yẹn tó fẹ́ sọdún like every 25th mo máa ń pàgbò máa pè èèyàn ibi àkọlé mi àkún máa ṣe ṣẹ̀gbọ́n ṣègbè èyí tó kọjá lọ́tọ̀ tó kọjá mo ní ẹgbọ́ ìlú náà ti Nàìjíríà náà ti kọ́ ti kó tiwọn ẹ lọ bá mi pín màálù kẹ́ra díẹ̀ kan sí ìgò kọ̀ọ̀kan rẹ̀ ní everybody máa mú kì í sàmú kú mọ́ tẹ́lẹ̀ wọ́n rọ ògógóró sínú kíní lọ́pọ̀ bá mọ̀ kó fẹ́ parẹ́ wọ́n mú ògógóró bílẹ̀ yìí àwọn kan bú mi ní last year wọ́n ló ti bàjẹ́ 4,000 gbogbo ẹni ayé fake táwọn gbé tẹ́ táwọn bá decide lómi mọ̀ pé is organizing things. ká ní choice sí ẹgbà mi lágbo any country máa bá yín sẹ́ndẹ̀ ẹ má wàá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá wà lamẹ́ríkà tẹ́ bá ti rajà lọ́wọ́ mi ẹ ní sanwó shipping then ẹja panla àti láwọn ọ̀dẹ̀ yẹ kí káwọn ẹja panla wà o àwọn ẹja panla ẹja lóríṣiríṣi ti wà ń sìn so èyí tẹ́ bá ti fẹ́ ẹgbà mi lágbo then ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá ní high blood pressure ẹ lọ máa ṣe kínní mu ewé sóbò lélẹ̀ ṣẹ́rẹ́wé sóbò yìí ó pé oríṣi méjì ẹ lọ máa ṣe é mu ẹ má fi ṣúgà sí ẹ má fi sóbò ingredient kankan sí ẹ má fi anything sí ó dágan fún high blood pressure ó máa bá yín tì wálẹ̀ so èyí tẹ́ bá ní interest sí any country máa bá yín sẹ́ǹdẹ̀ yàtọ̀ sí èyí tẹ́ bá dẹ̀ fẹ́ fi ṣe normal sóbò tẹ́ máa fi àwọn ingredient sí mo láwọn ingredient náà lóríṣiríṣi bíbá mo ní banana ìtọ́ máa fún yín ní banana flavour mo ní mango flavour mo ní strawberry flavour strawberry tí mo ní gan mo tún ní blackberry flavour mo ní orange flavour mo ní pineapple flavour mo ní ginger flavour so gbogbo ẹ̀ ló wà ń bíbá yìí tẹ́ lè lò láti fi ṣe sóbò ẹ lè ṣe sílé kẹ́ máa fi kúlù ẹ̀mí yín sóbò dá gan kéèyàn máa mu sóbò ó dá gan ó máa ń fúnyàn lẹ́jẹ̀ so many iṣẹ́ ni sóbò máa ń ṣe nínú àgọ́ ara so èyí tẹ́ bá ní interest sí any country ẹ gbá mi láago bàbá yín sẹ́ẹ̀dẹ̀ bákan náà èyí tẹ́ bá nídìí irú tó fàì dáadáa ó wà available rice ọ̀fadà ó wà available gbogbo lówó èlùbọ́ gẹ̀dẹ̀ ti fẹ́ tán o èlùbọ́ gẹ̀dẹ̀ mi ìtẹ́mọ́ bí mo yín fẹ́ ṣe because mo ti promise àwọn ọmọ mi kan pé tí pọ́nmọ́ bá ti dé màá bá wọn ship ẹ̀ papọ̀ thank God mi ti gbowó ṣá because ó ti fẹ́ tán báyìí èlùbọ́ gẹ̀dẹ̀ ti fẹ́ tán I have just 2 pack èlùbọ́ gẹ̀dẹ̀ mi ò dẹ̀ mọ̀gbà tí mi máa dé actually mi ti wà lọ́nà ó wà lórí omi báyìí mi mọ̀gbà tó máa dé ọjà wa wà lórí omi so but èlùbọ́ iṣu ìyẹn ṣì wà available ẹ̀yin tí bá nídìí èlùbọ́ iṣu original èmi ò miss èlùbọ́ mi no mi ò miss ẹ̀ wọ́n máa dídì bá mi ra gbódò báyìí lọ́ máa bá mi lọ tó máa gbé ránṣẹ́ so ẹ̀yin tí bá nídìí wọn ẹ gbá mi láago ẹ̀yin tí bá dẹ̀ nídìí àwọn body cream tó fine tó máa jẹ́ kí skin yín kó fún yín ní one colour uniform ó wà ẹ̀yin tí bá nídìí àwọn kan tẹ́ lè lò sí face yín
àwọn kan tẹ́lẹ̀ fi treat face mi gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K. ẹ gbá mi láago bàbá yín sẹ́yìn tó bá dẹ̀ jẹ́ àwọn nǹkan àdúrà ni ẹ̀yin mọ́mì ẹ̀yin dáàdì mi tó bá bí ẹlòmíì léèrè lọ́dún yìí sí pé what is your achievement á ní àmọ́ dúpẹ́ fọ́nà mo ń ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe kí ló gain kí ló achieve ìtẹ̀síwájú wo ló bá ẹ ẹlòmíì kàn ń ṣiṣẹ́ ni kò sákòjọ ẹlòmíì ṣiṣẹ́ kò sí kan tó lè dọ́ka sí kó tó bọ́ nínú ìkan báyìí bùkátà mi tuntun ti lanúlẹ̀ tó máa kówó sí gbogbo orúkọ bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó dáa àwọn nǹkan arọ́bì àwọn nǹkan tó wà àwọn nǹkan ẹ̀yọ́nú àwọn ájò tá lè lò ó wà bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí àwọn special pef mo láwọn special pef tí mo ẹ̀ṣẹ̀ ṣe mo sọ fún yín pé tó bá tásìkò tí máa tà wọ́n ṣẹ́ máa jẹ́ tẹ́ lọ sí Isabelle kò dáa. ṣẹ́yìn àwọn pẹ́ẹ̀fù tẹ̀ wò lọ́wọ́ mi ẹ bá gbọ́ pé atátó iyọ̀ ọdún mo sọ fún yín nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ mo ní tí bá ti parí iṣẹ́ yẹn màá gbé wá màá wá tà ṣẹ́yìn wúrọ̀ ju kókò kó báyìí lọ lọ́fíńdà àánú ni ẹ kọ́ ra máa spray ẹ̀ sára láràárọ̀ kẹ̀dẹ̀ ṣàdúrà kò tẹ̀ bá fẹ́ kẹ jáde lọ kẹ lọ síbi iṣẹ́ yín bójọ́jà lẹ́ ń tà bójẹ́ ṣe lẹ́ ń wáṣẹ́ anything òun nìyí èyí tẹ bá fẹ́ níbẹ̀ the same thing ni product ẹ̀ ló kọ́ ìyàtọ̀tọ̀ mo dìídì ṣe special ni kò ju báyìí lọ ṣe ti ẹ̀kọ́ ra tẹ̀ sára báyìí kẹ wá wo títóbi ìyanu Ọlọ́run Samuel Bíléwọ̀ Ọ̀ṣọ́fà kẹ wá wo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ẹ máa rí láti pàṣẹ kókó lóyè special iṣẹ́ ni iṣẹ́ tẹ̀ ń wò lọ́wọ́ mi special òun iṣẹ́ tẹ̀ ń wò lọ́wọ́ mi not just ordinary pef àti eléyìí náà same thing ni ẹ lè rẹyọ kan ló ilé ẹ̀dẹ̀ lè rẹlẹ̀ èyí tẹ́ bá ti fẹ́ ni pef ní méjèèjì ajẹ́bidọ́ tó confirm owó pọ́kú ni mo tà wọ́n ẹ̀yin tẹ́ bá wà nílùú Amẹ́ríkà tẹ́ bá rajà tí ẹ bá ti rajà tó bá ti worth $100 ẹ ní san shipping but tí ó bá tó $100 $100 ẹ bá san shipping o because shipping gan sí wọ́n ti ń ṣe bí oní Tesco fún mi níbẹ̀ yẹn I don't understand wọn so ẹ̀yin tẹ́ bá rajà l'Amẹ́ríkà tọ́jà yín bá ti lè jẹ́ bí $100 upward ẹ ní sanwó shipping but tí ó bá ti tó 100 ẹ máa sanwó shipping o ẹ máa sanwó shipping kó má ní gbà Lady K mo ti rajà $40 rí lọ́wọ́ yín mi ò sanwó shipping ìgbà kan nìyẹn o Donald Trump go bá wa gan ṣeré ń bíbà ó affect shipping so bó ṣe jẹ́ nìyẹn èyí tẹ́ bá ti rajà tí ò bá ti wọ $100 ẹ máa sanwó shipping tẹ́ bá ṣì rajà ó ní $80 mo sì lè wó ṣe kí má gba shipping lọ́wọ́ yín mo sì lè wó ṣe tó bá jẹ́ bí $80 náà mo sì lè wó ṣe kí má gba owó shipping lọ́wọ́ yín but tó bá ti jẹ́ 100 Ọ̀yọ́ lẹ́wà ẹ̀ ní sanwó shipping má dẹ̀ wá jù bẹ́ẹ̀ lọ kẹ́rajà $1,000 $2,500 ẹ̀ ní sanwó shipping so iṣẹ́ yẹn ni ẹ̀yin tẹ́ bá ní interest sí kó pọ́n ó kò dẹ̀ ṣe ó tí mo máa ń ṣe àwọn special iṣẹ́ báyìí ní gbogbo ìgbà kì í ṣe àwọn kan tí máa ń ṣe special ní gbogbo ìgbà just ẹ̀kọ̀ọ̀kan ní irú iṣẹ́ báyìí máa ń wáyé lọ́wọ́ mi so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ gbà mí láago ẹ̀yin tẹ́ bá wá fáwọn ilé tó bá jẹ́ ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ àṣínà ẹ̀yọ́nù àbẹ́jẹ́ business owner business yóò lọ déédéé ọjà yóò tà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ níwájú ọba àwọn ọba àfi báyẹ̀ pé ìgùlẹ̀ fi gbé business yẹn kalẹ̀ ṣùgbọ́n tí business yín bá pure ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ẹ máa tà lórúkọ tí bàbá tọmọ tẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni àyípadà rere máa wọnú bísínẹ́sì yìí ẹ máa tẹ̀síwájú ni ibi táyé ti rò pé máa ṣubú ẹ kọjá bẹ́ẹ̀ falala falala ó máa yà wọ́n lẹ́nu bẹ́ẹ̀ ni so ẹ̀yin tẹ́ bá ní ìdáhùn nǹkan wọ̀nyẹn ẹ gbà mí láago ẹ máa gbàgbé láti bá mi like ẹ bá mi share ẹ bá mi love ètò yìí ẹ bá mi fún wọn gbogbo ayé ojú òní tiwa lọ́fíńdà ìmọ̀ polówó ẹ̀ fúngbà díẹ̀ ni máa fi ṣe kíni ni máa fi ṣèpolówó ẹ̀ lẹ́yìn yẹn I will stop doing the advert kò tẹ̀ ní pẹ́ tán gbogbo ẹ̀yin tẹ́ ti ra spiritual items lọ́wọ́ mi tẹ́ mọ̀ pé yes gbogbo nǹkan tẹ́ ra lọ́wọ́ mi mo mọ àwọn tó ti fún mi láwọn customer but mi save number àwọn èèyàn ó yẹ kí ìdídì pé àwọn special customer mi kan especially àwọn tó ti máa introduce customer sí mi kí n máa taṣẹ́ yẹn fún wọn lówó pọ́kúpọ́kú kọ́ lọ jàǹfààní ẹ̀ pẹ̀lú help tó ti ṣe fún mi láti fún mi láwọn customer lórí àwọn spiritual products but mi save number àwọn èèyàn mi save ẹ̀ mọ́ mo fẹ́ ṣe so èyí tẹ́ bá ní interest ẹ gbà mí láago àdúrà gbogbo a máa gbà lórúkọ Jésù bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sí mo ti mọ àwọn tí mo máa tún send ẹ̀ sí so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan ó dàbọ̀.